Tó ti bẹ̀rẹ̀ ni. Ọdún ìtọ́jú àti tó bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀. Sáwọn kìíní ẹ̀bùdì. Yóò bá gbogbo fún mi. Ọdún ìtọ́jú ìwọlé kó gbogbo bẹ̀rù ní sí. So Abdul Qadir. Ṣẹ́rí kan máa fọwọ́ bòdì kan máa fọwọ́ zoom ó lè padà fún fídíò rẹ̀ ní problem nínú máa ní kẹ́ máa súnmọ́ bí tí ẹ bá sí ìbẹ̀rẹ̀ lókè máa fẹ́ download rẹ̀ mo lè ṣépè fún yín o. Mẹ́kì máa zoom ẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ irú nísìn gbà mo gbélé mo máa zoom ẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. Mi ò ẹ̀kan ṣó náà. Bismillahir Rahmanir Rahim. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير بسم الله قل الله فضيلة الشيخ إمام البصيري بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله قل الله فضيلة الشيخ محمد Bashir Ibn Sulaiman Ọlọ́run Dáre the founder of Ecclesia worldwide Bismillahir Rahmanir Rahim قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد Bismillah قل الله fún Khalifat Qamaruddin Ọlárẹ̀wájú Ọlọ́run Dáre Bismillahir Rahmanir Rahim قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. àfáà wọn lọ lánàá ọlọ́ba ọlọ́run Fọdílátù Sheikh Qamaruddin Ọlọ́run Dáre tí wọ́n jẹ́ kàlífà fún Ecclesia ọlọ́run bá foríjì wọn o bá wa kẹ́ wọn o bá wa kẹ́ wọn a fi titi wọn náà a fi kẹ́ Fọdílátù Sheikh Muhammad Bashiruddin Ọlọ́run Dáre wòlé ọlọ́run bá kẹ́ ogun wá fi tàwọn ẹni yìí náà wá fi kẹ́ gbogbo àwọn òkú Islam pátápátá yányá bá wa kẹ́ wọn aláàbí mọ̀ wájú ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn ọlọ́jọ́ òní wọlé àsìkò yìí wala hawla wala quwwata illa billahil aliyyil azim ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. Ọlọ́run èyí ta ní ká bára wa sọ láàárọ̀ yìí ni pé ọ̀rọ̀ nípa àwọn àlìjọ̀nú yányá àwọn àlìjọ̀nú ní wọ́ọ̀dù àwọn àlìjọ̀nú àyá Al-Qur'ani ta máa fi ń wọlé ni pé Ọlọ́run ọba ń sọ fún wa ní Suratul Baqara wà ní òtún pé wattabi'u tatlu shayatin ala mulki Sulaymana wa ma kafara Sulaymana ولكن شياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملائكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله من يدور ولا ينفع ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من هلاك ولا بئس من شرى به أنفسهم لو كانوا يعلمون
ọlọ́run ọba ń sọ fún wa pé ìpìlẹ̀ ogun àti ìpìlẹ̀ gbogbo nǹkan tó jẹ́ gbogbo nǹkan agbára pátápátá ó bẹ̀rẹ̀ láti ìgbà ayé ànábì sulaimana aleyhi salatu wa salamu. Ànábì sulaimana gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nígbà tí gbogbo àwọn agbára yìí bẹ̀rẹ̀, nígbà tí ànábì sulaimana gbọ́, ó gba gbogbo àwọn agbára yìí, gbogbo àwọn irọ́ tí àwọn àlìjọ̀nú tí wọ́n lọ ń gbọ́ wá ní sánmà látọ̀dọ̀ tí wọ́n máa ń láwọn lọ ń gbọ́ ní sánmà, gbogbo irọ́ náà wọ́n parọ́ fún àwọn babaláwo àfáà tí wọ́n bá ń gbà náà, táwọn yẹn sì ń kọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn sílẹ̀. Ọlọ́run ọba wá sọ fún wọn, ànábì sulaimana wá gbọ́, wá gba gbogbo àwọn nǹkan wọ̀nyí, ó rí mọ́bi trónù ẹ̀. Ìgbà tó gbà tó rí mọ́bi trónù ẹ̀, ó wá nígbà tó wá papòdà tán, àṣà ìtọ́ ni wọ́n ń tráì láti tan àwọn èèyàn láti lọ wú trónù náà padà. Ìgbà tó wú padà, àṣetọ́ ni wọ́n wá bá gbogbo àwọn agbára náà níbẹ̀. Gbogbo àwọn agbára yẹn ní ìpìlẹ̀ gbogbo nǹkan agbára, ìpìlẹ̀ oṣó, ìpìlẹ̀ àjẹ́, ìpìlẹ̀ ẹlẹ́bọlóògùn, ìpìlẹ̀ gbogbo nǹkan yányán tí àwa èèyàn ta fi ń ṣagbára lónìí, ibi tó ti ń bọ̀ nìyẹn. A wá ń sọ fún wa pé nínú àwọn ìlú tá a máa wá sí Egypt, a máa wá sí Palestine, a máa wá sí Babylon, that is Iraq, àwọn ibi táwọn agbára náà ti ń bọ̀ nìyẹn. Àwọn agbára wọ̀nyí náà ló wá generate di òní, dé ọ̀dọ̀ àwa tá a jẹ́ aláwọ̀ dúdú. Ọlọ́run ọba wa ń sọ fún wa pé ẹ ká jìnnà sí àwọn àlìjọ̀nú. Wọ́n ní agbára púpọ̀ jù, àmọ́ Ọlọ́run ọba ló ní gbogbo agbára. Ẹ jẹ́ ká dúró tọ́ Ọlọ́run ọba kí agbára àlìjọ̀nú kó má lè jẹ́ ìjọba lórí wa. Ẹ jẹ́ ká ṣọ́ra fún pé à ń lo nǹkan dúdú. Ẹ jẹ́ ká ṣọ́ra fún pé à ń lọ sílé wòlíì, à ń lọ sílé babaláwo. Ẹ jẹ́ ká ṣọ́ra fún pé à ń gún nǹkan pọ̀. Àwọn ọ̀nà wọ̀nyí ó lè fi invite àlìjọ̀nú sínú ayé ẹ. Because gbogbo àwọn èèyàn tí wọ́n possess pẹ̀lú by àlìjọ̀nú nínú ayé tá a wà nísìn, àfọwọ́fà ọwọ́ wọn fúnra wọn ni. Ẹ jẹ́ ká wá bẹ̀rù Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká má fọwọ́ ara wa fa gbogbo wàhálà fúnra wa. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wà very careful. Ọlọ́run ọba wa ń sọ fún wa pé wala tasabana allazina qutilu fi sabilillahi amwata bal ahya'un inda rabbihim yurzaquna. Àti pé gbogbo Ọlọ́run ọba ká tó lọ síbi àyà tí wọ́n kọ́ kéyìí, àyà kan sọ nínú Al-Qur'ani tó bá lọ Suratul A'raf tó àyà yẹn jẹ́ kó yé wa. A sọ ní last week, gbogbo àwọn tí wọ́n bá ìwé agbára tí wọ́n ń lò yányán, gbogbo àwọn tí wọ́n bá ìwé ògùn, gbogbo àwọn tí wọ́n bá talisman, gbogbo àwọn tí wọ́n ń bá àlìjọ̀nú ṣiṣẹ́ pọ̀, gbogbo àwọn tí wọ́n bá àjẹ́ ṣiṣẹ́ pọ̀, gbogbo àwọn tí wọ́n bá àjẹ́ ṣiṣẹ́ pọ̀, gbogbo àwọn tí wọ́n ń bá àwọn evil spirit ṣiṣẹ́ pọ̀ yányán, àtàwọn àfáà ẹlẹ́bọ lóògùn. Tẹ́bọ́ wá ń béèrè lọ́wọ́ wọn, àyà yẹn sọ fún wa pé wa iza fahalu fahishatan faqalu wajadna alayhi abahana walau amarna biha kul inna Allaha la ya'muru bil fahshahi Tẹ́ bá ń béèrè lọ́wọ́ àwọn àfáà tá wà ń bẹ̀ nísìn ipe wa iza fahalu fahishatan kí ló dé tẹ́ fi ń ṣoògùn, wa iza fahalu fahishatan kí ló dé tẹ́ fi ń lo orúkọ àlìjànú, wa iza fahalu fahishatan kí ló dé tẹ́ fi ń fi ọtí tẹ́ mísẹ̀ mọ́tàdá tẹ́ fi ń kọ orúkọ Ọlọ́run, wa iza fahalu fahishatan kí ló dé tẹ́ fi ń gu àwọn ìwà àbàjẹ́ nínú ẹ̀sìn, kí ló dé tẹ́ fi ń ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú pé à ń ṣoògùn, pẹ̀lú pé à ń fi orúkọ àwọn à ń béèrè nǹkan lọ́wọ́ àwọn àlìjọ̀nú, pẹ̀lú pé à ń lo gbogbo nǹkan agbára. wa iza fahalu fahishatan tẹ́ bá wá ń béèrè lọ́wọ́ àwọn àfáà, irú wọn ló máa ń sọ pé àwa ẹ̀yà àmọ́kéwú, torí pé kí ni wọ́n bìlífù lórí àkọọ́lẹ̀ tí wọ́n bá àyá Al-Qur'ani ló ń sọ nínú Suratul A'raf. Báwa náà ṣe ń bi wọ́n látọjọ́ pé ẹ má ṣoògùn mọ́, oògùn tó ń ṣe ẹlòmíì ò mọ́ ni òkè fi ń dùn mí tẹ́lòmíì bá bù mí because kò mọ́, ó bá ìwé ńlẹ̀ ni, ìwé tó dẹ̀ bá ńlẹ̀ yẹn kì í ṣe ọwọ́ bàbá ẹ̀ bàbá ẹ̀ náà bá ńlẹ̀ ni, bàbá ẹ̀ tún bá ńlẹ̀ ni. Àwọn tó kọ́ńtàtì àlìjọ̀nú tí wọ́n gba gbogbo àwọn agbára ẹ lọ́wọ́ àlìjọ̀nú nínú fámílì ẹlòmíì ó lè jẹ́ bí 10th father. Bàbá títí ẹgẹ́ ò mọ̀ pé nǹkan tí ò dá lòun ń ṣe.
àwọn bàbá tó dẹ̀ tún rí àlìjọ̀nú yẹn náà àlìjọ̀nú àpróòṣì wọn gẹ́gẹ́ bí ẹni ọlọ́run gẹ́gẹ́ bí ànábì ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó wá mú tuntun wá fún wọn pé àwa yìí àwa la dá nínú àwọn àlìjọ̀nú ẹni ọlọ́run ni wá jẹ́ kí n ka àlìkùránì fún ẹ jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ ọlọ́run mo mọ àdìsí báyìí mo mọ nǹkan báyìí so àwọn bàbá yẹn náà nínú ojú dúdú wọn wọ́n bìlì pé àwọn ẹni wọ́n rí ok jẹ́ kí n fún ẹ níṣẹ́ báyìí tó bá ti kọ Suratul Fatiha tó wá kọ yá Allahu tó wá kọ yá Muhammadu sí tó ti fi Jìbìrìlù sí wá fi ọ̀pá yìí sí ọ̀pá tó ti fi sí yẹn ó ti include orúkọ títí ẹ̀ sí àmọ́ àwọn bàbá yẹn wọn ọmọ kankan gbà náà òun wá wò pé Suratul Fatiha ló gún àmẹ́ orúkọ Ọlọ́run orúkọ ànábì ìmí tó àlìjọ̀nú rọra fi síbẹ̀ láti lè lídi wọn sínú láìfù títí wọn yẹn àwọn bàbá yẹn ò mọ̀ wọ́n wá lo orúkọ Ọlọ́run yẹn bẹ́ẹ̀ wọ́n á rí pé ó rí bẹ́ẹ̀ àwọn á wá kọ́lẹ̀ àkọọ́lẹ̀ táwọn kọ́lẹ̀ yẹn lẹ́lòmíì bá tó jẹ́ pé gbogbo nǹkan tá ń sọ yìí ẹlòmíì ò understand kò lè understand jù láyé ọlọ́run wá ń sọ nínú Suratul A'raf pété bá wá ń sọ fún wa pé wá ìfá fàálùfà ìṣàtà ẹ̀yìn àfà ẹlẹ́bọ̀ wọ̀nyí kí ló lè tẹ́ fi ń ṣe báyìí nínú ẹ̀sìn àfà wa kí lè mọ̀ tí wọ́n á sọ fọ́lọ́run kí ni ẹ̀mọ̀ tí wọ́n á sọ fún yín wá ní kọ́ọ̀lù àjàdínà aléyè àbáhànà bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń ṣoògùn ní bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń jó nǹkan lélẹ́yìí bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń lo human party ní bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń fi ẹ̀jẹ̀ àwọn ẹranko kọ ọ̀run tú ní bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń sa nǹkan kí nǹkan lélẹ́yìí bá a ṣe bá àwọn bàbá wa tí wọ́n ń sa gbogbo nǹkan mọ́ra wọn lélẹ́yìí wọn ò fẹ́ mọ nǹkan tọ́lọ́run ọba sọ wọn ò fẹ́ mọ nǹkan tí ànábì sọ understand wọn ò fẹ́ mọ nǹkan tọ́lọ́run bá sọ wọn ò fẹ́ mọ nǹkan tí ànábì sọ wọ́n máa fẹ́ sọ pé kí ni nǹkan táwọn gbọ́ lọ́dọ̀ bàbá wọn tí àwọn bàbá wọn ṣe nìyẹn wọ́n á tún wọ́n máa sọ fún yín pé lẹ́yìn tá a gbọ́ gbogbo àwọn ìwà bàjẹ́ yìí látọ̀dọ̀ bàbá wa ọlọ́run ọba gan ló pa wá láṣẹ ẹ rí i pé tẹ́ bá wo orí mídíà lónìí máa ráwọn àfáàní pé nǹkan tá à ń ṣe ọlọ́run ló pa wá láṣẹ o nǹkan tá à ń ṣe ọlọ́run ló pa wá láṣẹ o àwa mọ kéwu o àwa mọ tírà o àwa mọ gbogbo nǹkan o àwa mọ everything kéwu ló mọ̀ which is ìmọ̀ táwọn tírìtì yìí ó difficult fún ẹ láti mọ̀ kì í ṣọ̀rọ̀ pé mo mọ kéwu masalam kì í ṣọ̀rọ̀ pé mo mọ kéwu kì í ṣọ̀rọ̀ pé mo mọ tírà ó difficult fún ẹ láti mọ̀ ọ̀rọ̀ náà kọ́ leléyìí ọ̀rọ̀ sọ́rífù kọ́ leléyìí ìmọ̀ kan tó jìnnà ni tó o bá dẹ̀ mọ̀mọ́ tó à ń try láti correct àwọn èèyàn fún yìí àti sọ́rífù ẹ àti náwó ẹ àti gbogbo nǹkan tó kó ló mọ̀ láyé wàá padà lead sínú iná ni ọlọ́run bá wá ń sọ fún wa pé kí ni ó ní wá ìzá fàhálù fa ìṣàtàn tí wọ́n bá ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ yìí àwọn tí wọ́n ń hùwà àbàjẹ́ tí wọ́n bá ń béèrè lọ́wọ́ wọn pé kí ni wá ìtẹ́ṣẹ́ ń hùwà àbàjẹ́ yìí wọ́n á máa sọ fún yín pé kí ni òkọ́ọ̀lù àjáde alẹ́ yìí á bá àná nǹkan tá a bá tí ṣéwù wá ń ṣe nìyẹn nǹkan tá a bá tí bàbá wá ń ṣe nìyẹn wọ́n fẹ́ máa sọ fún yín pé wallahu amarana biha ọlọ́run ọba ló pa wá láṣẹ eléyìí àwa rí eléyìí láti inú àlùkùránì inú bàtì nílé eléyìí wà ìmọ̀ tó pamọ́ ìmọ̀ kọ̀ọ̀kan ni ọlọ́run ọba ló kọ́ wa ní gbogbo àwọn nǹkan ọ̀bàjẹ́ yìí kí ni ìwọ mọ̀ nípa ìmọ̀ tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ which is aya yẹn wọ́n jẹ́ kó yọ pé kúl iná láhà sọ fún wọn pé kí ni kúl iná láhà sọ fún ọ̀pọ̀ ọlọ́run ọba tẹ́ rí yẹn láyé amúrò bil fahsha'i ọlọ́run ọba ò ní pa wá láṣẹ nǹkan tí ò da láíláí ọlọ́run ọba ò ní pa wá láṣẹ nǹkan tí ò da ọlọ́run bá ti kìlọ̀ ọtí fún wa ọlọ́run bá ti kìlọ̀ ògùn fún wa ọlọ́run bá ti kìlọ̀ gbogbo òwò àbàjẹ́ fún wa ló fi sọ fún wa pé tíríkà òjúdú ńláhà wà máa yú tí ìlà wa rasulahu ọlọ́run bá ní ká wà very careful ká má kọjá ẹnu àlà òun ọlọ́run ọba ká má kọjá ẹnu àlà òjíṣẹ́ òun ọlọ́run ọba ọlọ́run bá wà sọ fún wa pé àtẹ̀kùlù ní aláàlá ìmàlá ta'lamuna gbogbo àwọn tó ń sọ pé àwọn bàbá àwọn bá àwọn wà yìí lọ́wọ́ bàbá àwọn yìí ọlọ́run ọba ló pa àwọn láṣẹ ìwà aburú yìí tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yìí tó dẹ̀ jẹ́ pọ́lọ́run ọba ò kí ń pààyàn láṣẹ ìwà tí ò dáa ọlọ́run ní àtẹ̀kùlù ní aláàlá ìmàlá ta'lamuna wọn mọ kankan nípa nǹkan tí wọ́n ń sọ wọn ò dẹ̀ mọ ìjìyà tó ń bẹ ń bẹ tó bá yẹ pé wọ́n mọ̀ ni wọn ò ní máa sọ bẹ́ẹ̀ ẹ wáyé ká lọ wo àwọn àlìjọ̀nú fún àwa tí apẹ̀rẹ̀ wa láàfáà àfáà àtọlọ́run ọba tòótọ́ tá ń jíṣẹ́ ọlọ́run ọba àwọn àfáà kan wà tí wọ́n jẹ́ àfáà ẹlẹ́bọ àwọn àfáà ẹlẹ́bọ wọ̀nyí wọ́n ti lọ gẹ́tì àwọn ọgbọ́n kan tí wọ́n fi ń ba iṣẹ́ àwọn àfáà tẹni ọlọ́run ọba jẹ́ nípa àwọn àfáà tó bá ń rin ojú ọ̀nà láti yọ àwọn èèyàn kúrò nínú àwọn ẹ̀mí òkùnkùn láti gba àwọn èèyàn lẹ̀ ní ọwọ́ àjẹ́ láti gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ oṣó láti gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́bọ lóògùn àwọn ẹlẹ́bọ lóògùn àfáà yìí ti wá gbọ́n lóòótọ́ wọ́n skáàsì
torí kì í ṣe ọ̀pọ̀ wọn ló rí àlìjànú, kì í dẹ̀ ṣe gbogbo àwọn àfáà wọ̀nyí àbáwọn wòlíì wọ̀nyí ló kọ̀nẹ́ẹ̀tì mọ́ unseen world, few nínú wọn ló kọ̀nẹ́ẹ̀tì mọ́ wọn, àmọ́ àwọn tó kọ̀nẹ́ẹ̀tì mọ́ wọn yìí ti wá ń dọ́gbọ́n kan gẹ́gẹ́ ẹ̀yin àfáà tí wọ́n bá wá ń gbé ẹ̀yin àfáà tòótọ́ tí wọ́n bá wá gbé èèyàn wá bá yín tẹ wá rí pé ayé ló ń dà wọ́n láàmú bóyá fẹ́ ṣe rúkìá fún ẹnìyẹn ni. àwọn ẹlẹ́bọ wọ̀nyí ti wá ń dọ́gbọ́n kan sìn, wọ́n á wá ṣàwọn pé tẹ́ bá ń ṣe rúkìá fún yàn àbí tẹ́ ń bẹ lọ́run fún yàn àbí tẹ́ ń kí àlùkùránì fún yàn àbí tẹ́ kọ orúkọ Ọlọ́run ọba fún yàn, especially rúkìá bẹ́ẹ̀ ṣe ti ń ka ayé àlùkùránì yẹn lẹ́yìn wàhálà àti máa dé ní òní ní ìfọ̀kànbalẹ̀ mọ́ pẹ̀lú lẹ́ẹ̀tì máa rí pé àlùjọ̀nú wà lára ẹni, lẹ́ẹ̀tì máa rí pé àlùjọ̀nú disturb ẹni, àlùjọ̀nú disturb ẹni, àlùjọ̀nú disturb ẹni. So àmọ́ nísìnyí àwọn ẹni bí tí wọ́n bá ti gbé èèyàn wá sọ́dọ̀ ẹ̀yin àfa tòótọ́ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ń pe orúkọ Ọlọ́run ọba sí, kẹ́ tó bẹ̀rẹ̀ sí ń sọ pé fẹ́ máa ka ayé àlùkùránì, àwọn àfa ẹlẹ́bọ lóògùn àwọn ti máa rí yín, wọn nífẹ̀ẹ́ kẹ́ disturb àlìjọ̀nú tó wà lára ẹnìyẹn, kẹ́ tó bẹ̀rẹ̀ sí ń pe orúkọ Ọlọ́run wọ́n á ti kọ́kọ́ invoke àlìjọ̀nú yẹn kúrò lára ẹnìyẹn náà, tó bá ti invoke tó bá ti gbé àlìjọ̀nú yẹn kúrò lára ẹnìyẹn ẹ̀yẹ́ wá rí pé ẹ̀ ń ka àlùkùránì, ẹ̀ ń pe orúkọ Ọlọ́run, ẹ̀ ń pe gbogbo àwọn orúkọ Ọlọ́run pé kí aburú yẹn kó lè kúrò lára ẹnìyẹn, kẹ́mi òkùnkùn yẹn kó lè kúrò lára ẹnìyẹn. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń pe orúkọ Ọlọ́run yẹn títí ẹ rí pé kò ní sí any action. Do you know why? àwọn pípọ̀ wọn ti yọ ẹ̀mí àìrí yẹn kúrò ní ara ẹnìyẹn. tẹ́yìn bá ti wá ka àlùkùránì ẹni pé normal ẹni ìwọ̀ ẹ̀pẹ́ àlùjọ̀nú ò disturb ẹ̀, evil spirit ò disturb ẹ̀, kò sí nǹkan kan tó ń yọ lẹ́nu, ẹ máa filẹ̀ pé ẹni ó wà òkè. bẹ́ẹ̀ ṣe ń filẹ̀ yẹn àwọn ẹlẹ́mìí aburú wọn tún wá dá àlùjọ̀nú yẹn padà sára ẹ̀. so gbogbo àwa tó pé à ń ṣiṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká gbìyànjú. so àwọn pípọ̀ wọn yẹn ọgbọ́n tí wọ́n tún dá nìyẹn, because àwọn àlùjọ̀nú ti ń complain nísìn. Ọlọ́run ọba nínú ìwọ àfáà tó bá dúró déédéé a lè disturb àlùjọ̀nú, a lè mú àlùjọ̀nú tó jẹ́ pé àlùjọ̀nú tí wọ́n rán sí wa lé pé kó wá ṣaburú fún yàn, tẹ bá yọ kúrò lára èèyàn tán ẹ lè bá àlùjọ̀nú yẹn sọ̀rọ̀, ẹ lè pọ́nìṣì àlùjọ̀nú yẹn, ẹ lè tún rán àlùjọ̀nú yẹn padà sí ẹni tó rán sára èèyàn. àwọn ẹ̀mí aburú yìí ẹ lè mú wọn, tẹ bá mú wọn tán ẹ tún lè dá wọn padà sẹ́ni tó rán sí wọn pé kó lọ bá wọn jà. torọ́ Ọlọ́run bá ń sọ fún wa nínú ayé àlùkùránì, tẹ bá yẹ ká lọ wo súrátù Nisa 76 verse 76. Ọlọ́run bá ń sọ̀rọ̀ yẹn bó àmọ́ bí mo fẹ́ lò ń bẹ̀ ni pé fàkọ́tìlú áwòlìyà àṣàyàtìnà, fàkọ́tìlú áwòlìyà àṣàyàtọ́nì, ẹ bá àwọn àṣeyìtọ́nì àti àwọn ìjọ ẹ̀ àtàwọn ọ̀rẹ́ ẹ gbógun tí wọ́n ẹ bá wọn jà. torí àwọn kan bẹ nínú àwọn èèyàn alẹ́zínà amánu yuqatiluna fi sabilillahi, àwọn kan bẹ nínú àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n dúró tọ Ọlọ́run ọba, tí wọ́n tẹ̀lé Ọlọ́run ọba, tí wọ́n tẹ̀lé Ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam, tí wọ́n wá ń sapá, tí wọ́n ń fáìtì sí ojú ọ̀nà ọ̀tọ̀lọ́run, tí wọ́n ń fáìtì sí ojú ọ̀nà ẹ̀sìn Islamu yuqatiluna fi sabilillahi. kò sí nǹkan kan tó fẹ́ gbà ń bẹ̀ ó dàbí ayé ṣe lẹ́ṣọ̀ yìí ni à ń ṣe torí tọlọ́run tànábì ni, à ń ṣe torí tọlọ́run tànábì ni àfẹ́. àwọn kan sì wá wà wallazina kafaru yuqatiluna fi sabilillahi fi sabi tọ́gùtì. àwọn kan tún wá wà àwọn ń sapá, wọ́n ń jà, wọ́n ń fa wàhálà sí ojú ọ̀nà tèṣù. Ọlọ́run bá wá ní pé gbogbo ẹ̀yin tẹ́ bá dúró ní pẹ̀lú Ọlọ́run ọba ẹ lè dìde ẹ bá èṣù àti àwọn ọ̀rẹ́ èṣù àtàwọn tó ń lálejọ̀nú ni, àwọn tó fẹ́ gbógun ti Ìsìlámù ni, àwọn tó ń lo ẹ̀mí àìrí ni, àwọn tó ń ṣoògùn ni, tó fẹ́ fi máa ní ìgbésí ayé àwọn ẹnìkan lára. ẹ lè dìde fàkọ́tìlú àwòlẹ́yà ṣàìtọ́nì, ẹ dìde bá wọn jà. torí pé kí ni o ìyá ṣàìtọ́nì kánà dọ̀ ìfàn, torí pé kí ni o àṣetọ́nì èèyàn yẹpẹrẹ lásán ni, ó sì ń tàn yín ni, ẹ má bá wọn dà nǹkan pọ̀. ẹ wá rí pé àṣetọ́nì ẹ̀dá tó yẹ pé ẹ rí pé Ànábì wa Muhammad ó jẹ́ kí kíní kan yé wa. àwọn èèyàn ò bìlífù pé àṣetọ́nì àlùjọ̀nú ni, àlùjọ̀nú dẹ̀ ni àṣetọ́nì. ayé àtọ́lọ́run tuntun púrúfù ẹ̀ má tún kà fún wa nísìn, ayé àtọ́lọ́run bá ti púrúfù ẹ̀ yẹn Suratul Kahfi ní verse 50. àṣetọ́nì àwọn mọ̀ọ́mọ̀ jẹ́ kó yé wa pé tó bá di alẹ́ sallallahu ta'ala alaihi wasallam, tó bá di alẹ́ àwọn ẹ̀mí àìrí bí àlùjọ̀nú, bí ẹ̀mí èṣù, bí àwọn gbogbo àwọn ẹ̀mí àìrí yányán evil spirit rẹ̀ yányán, torí gbogbo wọn náà wọ́n dìde látara àlùjọ̀nú ni.
látara àṣetọ́ni ni àṣetọ́ni ló tẹ́ ni wọ́n padà lọ máa ń jíṣẹ́ fàṣetọ́ni ẹ understand wọ́n padà lọ máa ń jíṣẹ́ fún àṣetọ́ni pé àṣetọ́ni máa bèèrè pé iṣẹ́ tí wọ́n báwo ni iṣẹ́ tí wọ́n ṣe lónìí a ní òun ṣe nǹkan báyìí òun ṣe nǹkan báyìí ìwọ náà ń kọ́ ìwọ náà ń kọ́ ìwọ náà ń kọ́ so gbogbo aburú tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn rárá àtẹni tó ń lo oògùn àtẹni tí gbogbo ẹ̀ wọ́n tó rí pé mo sọ fún wa pé oògùn ò lè ṣiṣẹ́ without àlìjànú kò possible gbogbo oògùn tó bá lò tó bá ń ṣiṣẹ́ àlìjànú ló ń dún bẹ́ẹ̀ o ẹ̀rí so kọ́lọ̀ ń wọlá Muhammad kó gba àdúrà wa haya ìwà ń sọ fún wa pé wà ìsìnkúlná Suratul Kafi verse 50 ó ní wà ìsìnkúlná lil malaikati isjudu li Adama fasajadu illa Iblisa ọlọ́run bá ní pé bàrá pa àwọn màláìkà láṣẹ kí wọ́n forí balẹ̀ fún ànábì wa Adam alayhi salatu wa salam fasajá gbogbo wọn sì tẹríba àwọn màláìkà tẹríba fasajadu illa Iblisa àṣeyìtọ́ni àsásídù nìkan ni ò tẹríba ibi tí wà tí wọ́n mọ̀ pé àlìjọ̀nú ni àṣeyìtọ́ni ayé àwọn àwọn pé kí ni illa Iblisa kana minal jinni ó ti gẹ́ẹ̀tì ẹ̀bẹ̀ so ọlọ́run tún proof ẹ̀fẹ́ ní pé àṣetọ́ nìyẹn ò tẹríba kana minal jinni ó jẹ́ ọ̀kan nínú àwọn kíni o nínú àwọn àlìjọ̀nú so àlìjọ̀nú ni àṣetọ́ ẹ ti understand ọlọ́run bá dẹ̀ sọ fún wa pé kíni o ká jìnà sí ká má bá dà nǹkan pọ̀ ká má wá ìrànlọ́wọ́ láti afatata wàsúrì yẹtàwù áwòlìyẹ àmì dúnì yìí ẹ má wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àṣetọ́nì ẹ má bá àṣetọ́nì pa nǹkan kan pọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹbí àṣetọ́nì pẹ̀lú ọ̀rẹ́ àṣetọ́nì tí gbogbo wọn àpapọ̀ wọn jẹ́ àṣàyàtì ẹ má bá wọn dá nǹkan pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wá agbára látọ̀dọ̀ àlìjànú ẹ̀yin tẹ́ ń wá agbára látọ̀dọ̀ oṣó ẹ̀yin tẹ́ ń wá agbára látọ̀dọ̀ gbogbo nǹkan àwọn àìrí ìyanyan pátápátá ọ́ndà èṣù lẹ ti ń wá agbára ọ́ndà àlìjànú lẹ ti ń wá agbára ọlọ́run ní pé ẹ gbúdọ̀ lọ bá ẹ gbúdọ̀ associate ẹ gbúdọ̀ bá ṣètọ́ni ṣọ̀rẹ́ àti àwọn ẹbí ẹ̀ àti àwọn ọ̀rẹ́ ẹ̀ torí pé kí ni wà ń lakum aduwwun bísàlì ìsọ̀lì mi nàbàdàlà tó ráṣetọ́ ní yányá wà ń lakum aduwwun ọ̀tá tó hàn fún yín tó hàn sí yín gbangba ni o ẹ má bá dà nǹkan pọ̀ ẹ gbọ́dọ̀ bá ṣe anything papọ̀ ẹ jìnnà sí torí gbogbo ẹ̀yin tẹ́ wá lọ ń ṣe kí ni o gbogbo ẹ̀yin tẹ́ lọ ń wá agbára látọ̀dọ̀ àlìjọ̀nú tẹ́ fọ́ ọlọ́run ọba sílẹ̀ ọlọ́run ọba ń kìlọ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ bìlífù pé ọlọ́run ọba ò lè tó yín mọ́ tẹ́ bá pe ayé àlùkùránì àfikẹ́ forúkọ àlìjọ̀nú sí tẹ́ bá ń ṣe gbogbo nǹkan orúkọ àlìjọ̀nú lẹ́ ń papọ̀ mọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe àlùkùránì sọ fún yín pé ọlọ́run ọba wá ń sọ nínú àlùkùránì fún wa pé kí ni bí sọ̀lì sọ́ọ̀lì mi náà bàdàlà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pé alábòsí ni tó rẹ̀ mọ̀ pé mi ọlọ́run ọba òun èmi lọ́ba tó rí nínú lásìkò táwa yìí nìsín wọ́ọ̀dù àwọn àlìjọ̀nú ọ̀sìn wọ́ọ̀dù àwọn àlìjọ̀nú ti ń complain torí pé kí ni ara ti ń ní àwọn àlìjọ̀nú wọ́n wá ń pariwo especially gbogbo ẹ̀yin tó pé ẹ bá ilẹ̀ àwọn èèyàn pẹ̀lú orúkọ ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ́ bá ń ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ayé àlùkùránì gbogbo ẹ̀yin tẹ́ bá ń ran àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú àwọn rúkìá tó ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání àbí rúkìá tó ní NAFDAC number anábìwá Muhammad gbogbo àwọn àdúrà wọ̀nyí ẹ̀yin tẹ́ bá ń lu real àdúrà tẹ́ fi ń ṣèwòsàn fáwọn èèyàn ẹ ti máa mọ̀ especially àwọn èèyàn tálìjọ̀nú bá ń dà láàmú ẹ ti máa mọ̀ pé ara ti ń ní àwọn àlìjọ̀nú torí pé kí ni àwọn àfáà tòótọ́ náà ti ń pọ̀ nínú ayé àwọn àlìjọ̀nú wá ń complain ọ̀kan nínú àwọn àlìjọ̀nú ọ̀rọ̀ tí mo ń sọ ipò ìpẹ́ rárá ó dàbò ìbọ́sẹ̀ kan wọ́n invoke kó kúrò lára ẹnìkan ó wá ń kúrò ó wá jáde ó wá ní sẹ́ẹ̀dì tó fi ń sọ pé kí kúrò lára ẹni ó máa pa mí ni o àlìjọ̀nú ókè wá o kí ló dé tó fi ní ká pa ẹ́ àníkò fèèyàn lẹ̀ kí ló dé tó fi ní ká pa ìwà àlìjọ̀nú ó ní because nowadays ẹ ti ń blọ́ọ̀kù àwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé àwọn àlìjọ̀nú mọ́ ẹ ti ń blọ́ọ̀kù àwọn sacrifice ẹ jẹ́ kí àwọn èèyàn wá fún wa ní sacrifice kí wọ́n fún wa ní nǹkan ẹbọ ààrẹ ẹbọ jẹ mọ́ àlìjọ̀nú ló ń sọ ọ̀rọ̀ tí mo ń sọ fún ẹ yìí o kò ìpọ́sẹ̀ kan ò confam lèmi sọ o ara ti ni wọ́n ní hàn same word ní ibùgbé àwọn àlìjọ̀nú ara ti ní àwọn àlìjọ̀nú ìwọ́n sọ pé instead ìjọba kí n kúrò lára èèyàn kí n fèèyàn lẹ̀ kí n má yọ lẹ́nu mọ́ yìí ẹ wo ẹ pa mí ni o ẹ pa mí ni má wò lè sọ kí n kúrò lára
báwo la ṣe fẹ́ pa ẹ́, kí ló dé tó fi ní ká pa ẹ́? Ó ní because ẹ jẹ́ ká ró oúnjẹ jẹ mọ́, ẹ ti ń ṣe àwọn èèyàn lọ́nà, ẹ ti ń ṣe àwọn èèyàn lọ́nà, ẹ ti ẹ̀rọ sáni sí, ẹ ti ń ṣe àwọn èèyàn lọ́nà, ẹ ti jẹ́ káwọn èèyàn ṣe kí ni o, kí wọ́n wá sọ̀pọ̀tì àwọn àlùjọ̀nú mọ́, wọn ò gbẹ́bọ wá fáwọn àlùjọ̀nú wá, wọn ò worship àwọn àlùjọ̀nú mọ́. Tá a bá fẹ́ deliver message fún ọ̀gá àwọn àṣà ìtọ́ni lẹ́fírí òru, àwọn ò kí ń rí candidate múlẹ̀, àwọn ò kí ń ríṣẹ́ gidi complain fáṣetọ́ni púpọ̀ mọ́ bíi ti tẹ́lẹ̀. So it's better ẹ máa pa òun ni o, ẹ ti rí báyìí. So at least alhamdulillah, so unfin word gan wàhálà ti ń bá wọn bẹ̀ pé àwọn ẹni Ọlọ́run wọ́n ti ń pọ̀, àwọn èèyàn dẹ̀ ti ń yí padà, àwọn èèyàn ti ń change. Confirm lèmi ń sọ fún ẹ, nǹkan tálùjọ̀nú ń sọ ni mò ń sọ fún ẹ yìí o. So ẹ jẹ́ ká múra, ṣẹ́dẹ̀ mọ̀ pé àlùjọ̀nú bó ṣe wà yẹn náà, ó tá bá mú àlùjọ̀nú tán, tá bá yọ kúrò lára àwọn èèyàn, ṣẹ́dẹ̀ àwọn tó rán àlùjọ̀nú síyàn yẹn àbí tó ní kàlùjọ̀nú máa dàyàn láàmú yẹn, Ọlọ́run mo ti sọ àyà yẹn síwájú, fakọ́tì ló áwòlẹ́yà ṣàyàtìnà àbí ṣàìtọ́n, ẹ bá wọn jà, ẹ bá wọn ọ̀rẹ́ èṣù, ẹ bá wọn jà. Tẹ bá kọ̀ ọ̀rẹ́ tẹ àlùjọ̀nú, tẹ bá yọ àlùjọ̀nú kúrò lára èèyàn, ẹ tún lè ṣéǹjì àlùjọ̀nú yẹn gan sí mùsùlùmí, ẹ tún lè sẹ́ǹdì àlùjọ̀nú yẹn padà sí ibi tí wọ́n ti rán wá pé kó lọ fight ẹnìyẹn padà. Confirm lèmi sọ. So aláti wà very careful gidi. Then ẹlẹ́kẹta àbí ẹlẹ́kẹrin ni wáyé tí wọ́n fi ní ká máa sọ nǹkan mọ́ra ni pé àwọn amúlẹ́tì, àwọn tíra, àwọn nǹkan kan tánà bí fi condemn ẹ̀. Ṣe rí most of àwọn tíra wọ̀nyẹn tó bá jẹ́ pé orúkọ Ọlọ́run ni àbá ló sì fi ẹ̀, but mi sọ pé kẹ́ lọ máa dé nǹkan mọ́ra o, nǹkan náà fi condemn ẹ̀ lélẹ́yìí. Wàjádínà ábá àná àyà tí mo treat lẹ́ẹ̀kan yẹn pé kẹ́ bá ń bèrè lọ́wọ́ àwọn àfáà ipe wá ìtẹ́ṣẹ́ ń lo orúkọ àlùjọ̀nú, wá ìtẹ́ṣẹ́ ń fọtí mu iṣẹ́, wá ìtẹ́ṣẹ́ ń jórí ọká jórí èrè, wọ́n á ní wàjádínà bá àmì ìpadà bá lọ́wọ́ àwọn bàbá wa ni. Then gan kí ló wá fẹ́ bàbá wa gan sọ? Ẹlẹ́kejì gan Ọlọ́run ọba gan ló pa wá láṣẹ ilé yìí, ayà yẹn ni pé Ọlọ́run ọba ò kí ń pààyàn láṣẹ ìwà àbàjẹ́ o, you understand? So àwọn tíra wọ̀nyẹn tó bá jẹ́ pé níbẹ̀rẹ̀ àlùjọ̀nú ò ti kó àwọn bàbá ńlá àwọn kan lọ ní, tó yẹ pé ayé àlùkùránì ni, tó yẹ pé orúkọ Ọlọ́run ni, orúkọ ànábì ni wọ́n kọ lásán, tí ò sí nǹkan míì orúkọ àlùjọ̀nú bẹ́ẹ̀ ni wọ́n wá táì ni wọ́n á fi sọ́rùn àbí wọ́n so mọ́dì, kò bá má sí wàhálà. Àmọ́ àlùjọ̀nú ti kó àwọn èèyàn lọ́gán débi pé tí ẹ bá wá ń bẹ lọ́run fẹ́ lòmí, àáfàá ló fún tíra táfàá sì fún lórúkọ àlùjọ̀nú, èmi ìsomọ́rùn ni, ó ti jẹ́jẹ́ àlùjọ̀nú dúró. Àmọ́ tíra táfàá fún yẹn ẹ nídìí láti wà very careful. Tíra táfàá fún yẹn tó ti lórúkọ àlùjọ̀nú yẹn, bó ṣe bẹ́ẹ̀ yẹn ṣe so kí ní ẹ mọ́ra àlùjọ̀nú ò sí lára ẹ̀ tẹ́lẹ̀ o, ó ti pa àlùjọ̀nú wá sínú ìgbésí ayé ẹ̀, òun dẹ̀ wò pé tíra yẹn tíra ìṣọ́ ni. Bẹ́ẹ̀ ti gbà níbi tí wọ́n ti kọ tíra yẹn, tí wọ́n kọ bí àwọn kọ fátíà, àwọn kọ kíní kan, orúkọ àlùjọ̀nú wà ń bẹ̀, so wọ́n kàn fi nǹkan kan sí afánigbà máa so mọ́dì, gbogbo àwọn tíra tí wọ́n ní kẹ́ máa so mọ́ra kiri. Torí ó I'm very sure 100% tíra yẹn especially ilẹ̀ Yorùbá wàláì 99% ló kárí orúkọ àlùjọ̀nú, lọ tú dànù, lọ sọ́lẹ̀, àlùjọ̀nú ń tẹ̀lé ẹ̀ka. Nǹkan bá fi lè torí pé orúkọ àlùjọ̀nú tó wà ń bẹ̀ wọ́n ní kó máa mọ́nítọ̀ ẹni, ẹ ọjọ́ ń jẹ ni, ẹ ọjọ́ ń mu ni, jẹ́jẹ́ ló dúró, ibi tó ti ń rìn kiri wọ́n ti gbé tíra fún pé ẹ kí ń tàbí ẹ máa fi sínú ìgbàanú yín, ìmí àtàwọn ti ń travel ẹ fi kọ́rùn, ó gbá àlùjọ̀nú kọ́rùn, ó ń tẹ̀lé ẹ kiri. Ẹ ti understand? Confirm nìyẹn. So ìdí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi condemn síso tíra mọ́ra nìyẹn. Kì í ṣe pé tó wá pé orúkọ Ọlọ́run ayé Al-Qur'an nìkan ni pé kíní kan kò bá má sọ bẹ́ẹ̀, but wọ́n wo ní time yẹn pé 100% àwọn èèyàn tí wọ́n so nǹkan mọ́ra tí wọ́n sọ pé kíní ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ máa wo pé àṣẹ́wù lágbájá ló fún mi, Grand Mufti ló fún mi, wòlíì Ọlọ́run kan ló fún mi, àfá àgbà kan ló fún mi, gbàgbé ọ̀rọ̀ àfá àgbà, ìmọ̀ táwa ń treat yìí ó kọjá òye ẹ̀dá o. Birabbil Kaaba. Confirm lèmi sọ ó kọjá òye ẹ̀dá. Lẹ́fẹ̀ẹ́ báyìí wọn ní àní pé kí ló ń sọ rubbish nítorí kò mọ̀, ó bá káàntì ńlẹ̀ ló ń lò, ó bá àwọn tíra ńlẹ̀ ló ń kọ́ kiri, ló bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí. So kò sí nǹkan tẹ́lẹ̀ fi confuse irú ẹnìyẹn láyé, ó máa believe pé òun wà lórí ojú ọ̀nà ni. Ẹ understand? Ọlọ́run dẹ̀ ni pé kí ni o, ẹ má wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àṣetọ́ni, ẹ dẹ̀ má wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn fámílì àṣetọ́ni, ẹ má béèrè kankan, ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba ní kẹ́ ti má béèrè nǹkan, ọ̀dọ̀ èmi Ọlọ́run ọba ní kẹ́ ti má síkì fún nǹkan, ẹ má fọlá ẹnì kankan bẹ̀ mí, ẹ pè mí direct, mo simple ló fi sọ fún wa pé wá ìzáza aláka ìbádé ànífà ní kọríbù jíbùdé awátàdé àyè ìsáàdé àní fálíyẹ́sẹ̀ jíbùlì wàlí yóò mínú bí lọ́lọ́run yẹ́rì ṣùdúnà ó nídìí kó dára láàmú lọ sílé àfa àgbé ó fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí lọ́la lọ́túnla Ọlọ́run ti ní pé kí ni òun nìkan ló ń mọ nǹkan tó ń bẹ nínú kọ̀ọ̀rọ̀ ìgbáyọ̀ oníkálukú ṣó ti rí. Mo dẹ̀ sọ fún ẹ pé tálìjọ̀nú bá sọ nǹkan 100 fún ẹ o, mo sọ fún ẹ pé
ẹyọ kan ní òótọ́ ń bẹ̀ ẹ̀rí nísìn. Ẹlẹ́kejì nínú àwọn nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wa, àwọn fígọ̀ kan wà táwọn èèyàn máa ń lò. For example, wọ́n máa ń sọ pé lọ́dọ̀ àwọn onísàbí Allahu ní fígọ̀ Arabic ní mathematics figure Allahu yẹn Allah is 66. Ó ti wá fẹ́ ya ẹlòmíì ní wèrè agwa ẹ lè wọlé ẹlòmíì kọ́kọ́ 66. Ó yẹ kó ṣe làákàyè òun láti pé bó ṣe yẹ kó pé jẹ́bi tí wọ́n sọ kíní kan fún ẹ nínú àwọn àlùjọ̀nnú kan wà tí wọ́n live with number ni orúkọ wọn jẹ́ nínú ìṣirò ẹmọ̀dí tí wọ́n fi sọ pé Allah jẹ́ 66 alifu tó kọ́kọ́ wà níbi Allah yẹn alifu yẹn ó jẹ́ 1 àbí láàmù àkọ́kọ́ jẹ́ 30 láàmù kejì jẹ́ 30 èló ló jẹ́ yẹn 61 ha yẹn wá jẹ́ 5 ó jẹ́ 66 ókè àwa sọ pé Allah àwọn kan wá gbà sórí pé Allah 66 ni àbí tẹ́ bá fẹ́ wò tó bá fẹ́ kọ àyá Al-Qur'ani àbí wọ́n fẹ́ kọ orúkọ Ọlọ́run ọba kan ẹ máa ní tó wá kọ 787 which is adadi òǹkà Bismillahirrahmanirrahim but àwọn èèyàn míì tí wọ́n fẹ́ ya wèrè instead wọ́n sọ pé Bismillahirrahmanirrahim ó lè ní 787 kò ní dáhùn kò ní ṣiṣẹ́ wèrè iṣẹ́ àwọn ará àlùjọ̀nnú bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run ọba ń jẹ́ Allah ń jẹ́ 66 kò sí rọ́ńbẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ sọ pé bóyá o fẹ́ bẹ̀rẹ̀ Al-Qur'ani yìí àbúfẹ́ wọ̀ bìkan tí àwọn máa sọ pé Allah wà ní 66 kò ní dáhùn ọkùnrin wà kíláàsì àbí àwọn ti rí àlùjọ̀nnú tó jáde tó sọ pé kí lórúkọ ìwà àlùjọ̀nnú yìí ó ní I'm number 66 bẹ́ẹ̀ ni àti àlùjọ̀nnú tó pé number 787 lòun which is adàdí òǹkà tẹ́yìn fi ṣe Bismillah nìyẹn lẹ́fi rí àwọn alifábẹ́ẹ̀tì áàtì nìkan àwọn kí wọ́n máa draw ẹ̀ ó lè jẹ́ Hebrew language ó lè jẹ́ Arabic títí wa náà tẹ́ máa rí àwọn òǹkà wọn yẹn àlùjọ̀nnú ló ń fi indirect ló ń kọ́tàtì ló ń bá yín ṣiṣẹ́ lórí àwọn nǹkan tá à ń sọ yìí ṣùgbọ́n yẹn ẹ̀ mọ̀ ẹ bìlífù pé nínú ìsáàbì ó correct òun náà ni mo calculate fún ẹ àmọ́ tó o bá pronounce pé Allah tó sọ pé 66 Ọlọ́run ọba ò ní dá ẹ lóhùn tó o bá sọ pé Bismillah ọkẹ́ o fẹ́ wọnú tọ́ílẹ̀tì sọ pé 787 kò wá wọnú tọ́ílẹ̀tì kò ní dá ẹ lóhùn ọ̀rẹ́ rí àbí ó tọ́ ni wéré ṣe é ẹnìyẹn ni wàláì big mistake burúkú ni o àwọn owó èmi tí àwọn àlùjọ̀nnú tó fi gbé àwọn onímọ̀ lọ sórí ilé ìṣọ́ tó ní pé kì í ṣọ̀rọ̀ pé ọmọ kéwú pìrọ́pìlì káàbà kì í ṣọ̀rọ̀ pé ó ti ní pé kì í ṣọ̀rọ̀ pé ọmọ kéwú lè ní sọ fún ẹ ìwọ tó dàrú mọ́ ẹ lọ́wọ́ lélẹ̀ tó bá jó ní mímọ̀ ó lè pè mí kí n tún ṣàlàyé fún ẹ tán dáadáa nǹkan tó beyond ọgbọ́n ẹ pẹ̀lú gbogbo 100 years tó fi wà lé kéwú yẹn ṣó dẹ̀ rí nǹkan tó ba kéwú ẹ jẹ́ gbogbo nǹkan tí mo ń sọ yìí gbogbo research yìí gbogbo nǹkan tí mo ń sọ yìí àwọn tó jìn sínú kòtò yẹn àwọn tó jẹ́ mímọ̀ tó ń jó ní mímọ̀ ńláńláńláńláńláńláńláńlá tó pé tẹ bá rí wọn ìwà báyìí àwọn ìmáàmù ńláńlá àwọn àfáà ńláńlá ni wọ́n jìn sínú wàhálà ìbọ̀ tí wọ́n mọ̀ pé àwọn tó jìn sí wọ́n believe pé Jawahirul Amara kọ́ ni wọ́n pe tíra yẹn ṣé Jawahirul Amara ni tíra ìsábì àbí ìkan nínú àwọn tíra wọn ni tíra yẹpẹ̀ kò yẹ kó mọ̀ pé mo mọ̀ kọ́ ní mo sọ mo bá òsúlù lè kíma mo bá òsúlù Ramli tí Abdul Fattah ìtú ìṣe lélẹ̀ so àwọn tíra wọn yẹn àwọn ẹ̀kọ́ burúkú wọn yẹn àṣetọ́ni ló ní kò sí ọ̀nà ń bẹ̀ o lè tó bá fẹ́ pé Allah tó bá pé 66 òmúra ìṣeré ni kò ní rí bẹ́ẹ̀ tó bá israel kò sọ a'udhu billahi minash shaitani rajim tó wá sọ pé 787 ó ń tanra ẹni o because àwọn àlùjọ̀nnú wà tí wọ́n ń jẹ́ orúkọ yẹn tí wọ́n ń bí ẹ̀rìn tí wọ́n ń bí ọkọ yẹn hey abdul kadir stop shut up so bẹ́ẹ̀ náà ni àwọn so tẹ́ bá lè ráwọn èèyàn tí àwọn tí wọ́n ṣiṣẹ́ àlùjọ̀nnú tí wọ́n jẹ́ aláburú èèyàn yìí ẹ rí pé àwọn Yorùbá náà gbọ́n ẹ rí pé tẹ́ bá ń ṣàdúrà fẹ́ lómi ó máa sọ pé àtẹ̀yìn náà kí ni yẹn máa ń bí mi nínú ẹ̀yin tẹ́ bá mọ̀ mẹ́rin kó máa ń bí mi nínú máa ń wò kó torí mo ti mọ̀ ọdí tó fi ń ṣe bẹ́ẹ̀ pé ìwọ náà ti já wọ́n ti já ẹ sí tẹ́ bá ń ṣàdúrà fẹ́ lómi wọ́n máa sọ pé àtìwọ́ náà àdúrà lẹ́ ń ṣe fún máa ní àtẹ̀yìn náà ìmí kan kì í fẹ́ kí yàn ṣàdúrà fún àwọn ẹ̀mí àwọn kan lo ẹ̀mí àlùjọ̀nnú tó pé ẹ̀mí àlùjọ̀nnú ti wà lára wọn wọ́n á máa ní wọ́n ṣàdúrà fún yín àdúrà yẹn bó ṣe ń fẹ́ ló ṣàdúrà fún yín tí wọ́n fi tí ẹ gbọ́ pàdúrà ló ń ṣe yẹn èpè ló ń ṣe fún ẹ o
you understand lẹ́fì rí pé nínú àwọn èèyàn míì òun náà ti rìn kọjá kádàrá wọn ti já kò síbò ilé ṣàdúrà fẹ́ lómi kò tẹ̀ ní sàmì wọn it's okay èyí máa rò pé aláìmoore ni kì í dẹ́ pé kò moore ó ti róríṣiríṣi torí àwọn èèyàn kan àwọn ẹ̀kan wà pé àlejò wọn ó ti ń disturb nínú ayé wọn tẹ́ pé tó bá àdúrà ni wọ́n ní wọ́n ṣe fún yàn style nínú style tí àlejò wọn tún fi ń da ayé láàmú lélẹ́yìí o tó bá ti ń ṣe prayer fún wọn tó bá ti ń ṣe prayer tó ń pọ̀ lọ́run tó ń sọ pé ọlá kìíní kan ọlá igbá èpè ló ń ṣe indirect ẹ ti understand so then gbogbo ẹ̀yin tẹ́ wá máa ń lo àwọn àjẹ́ torí mo sọ fún pé gbogbo àwọn àjẹ́ yìí àtòṣó àti gbogbo kan wọ̀nyí àlìjọ̀nú ni wọ́n ń lò mo rẹ̀ ti proof ẹ̀ fún yín sí pé àṣetọ́ ní ìsìn ẹ̀rí ó ní fasajadu ila ibilis kánẹ̀ mínàlì jínì ọlọ́run tún làmọ́lẹ̀ bẹ̀rẹ̀ sọ́dọ̀ tó lè ká sí pé àwọn àṣetọ́ ní tẹ́wọ̀ yẹn o ìkan nínú àwọn àlìjọ̀nú ni ọlọ́run làmọ́lẹ̀ ní sọ́dọ̀ tó lè ká sí bẹ̀ so tó ráwọn èèyàn òfin fẹ́ mọ̀ ṣé wá rí àwọn àjẹ́ wọ̀nyí àwọn ẹ̀mí àìrí tẹ́lọ máa ń wá agbára lọ́wọ́ wọn nǹkan tẹ́lọ ń béèrè lọ́wọ́ wọn yẹn tó tóbi lójú ẹ pé onídìí owó yẹn nǹkan tó fi ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ń gba ọ̀run lọ́wọ́ ẹ̀ wọ́n ń gba àlìjẹ́nà lọ́wọ́ ẹ̀ wọ́n tún wá jìyà nínú ayé torí ẹ̀záàmù wọn ju gbogbo wọn yẹn lọ yeah thank you torí ẹ̀záàmù wọn ju gbogbo wọn yẹn lọ nígbà tí wọ́n bá dé àti tírìtì nínú nǹkan nínú àwọn ẹ̀záàmù yẹn tírìtì ẹ̀ ní last week ṣùgbọ́n ní ìbáṣepọ̀ àwọn àfáà ẹlẹ́bọ for example nísìnyí last week la sọ̀rọ̀ oṣù àwọ̀rọ̀ àwọ̀dẹ tí àwọn èèyàn máa ń gbé jáde tó máa ń jáde tó pé àwọn àfáàná máa ń ní o pásítọ̀ ní wòlíì ní babaláwo ní tó pé wọ́n bá ti ṣe báyìí ó máa wọ̀ gbòòrò lọ ó máa lọ máa kó àwọn alọ́fà burúṣà àwọn èèyàn àwa máa kó wá fún wọn bẹ́ẹ̀ náà làwọn àjẹ́ lọ máa ń bá àwọn àfáà bẹ́ẹ̀ náà làwọn àfáà lọ máa ń bá àwọn àjẹ́ bẹ́ẹ̀ náà làwọn àfáà lọ máa ń bá àwọn àlìjọ̀nú àwọn àfáà ẹlẹ́bọ àwọn àfáà tọ́lọ́run ọba wà bẹ́ẹ̀ náà ni wọ́n lọ máa ń sìkì àwọn agbára wọ̀nyí fún wọn pé ẹ máa kó àwọn èèyàn wá fún wa àwọn àjẹ́ ìmí a lọ fíṣítì àfáà fúnra ẹni ìmí àlìjọ̀nú wọ́n lọ fíṣítì àwọn àjẹ́ fúnra wọn ni wọ́n wá sọ fún wọn pé àwọn nídìí àwọn nǹkan káwọn èrò máa wá káwọn kọ́sítọ́mà máa wá káwọn máa kọ́lé mọ́lé káwọn máa ralẹ̀ mọ́lẹ̀ àwọn àjẹ́ náà wá bá wọn múlẹ̀ pé for example a fẹ́ kó èèyàn 100 wa ẹ ti understand hey for example a fẹ́ kó èèyàn 100 wa wọ́n ti negotiate pé every day èèyàn 100 ló máa visit ẹ̀ èèyàn 100 tó fẹ́ máa visit yìí o àwọn àlìjọ̀nú yìí kí n má lo àwọn àjẹmú tó sọ pé àjẹ́ oṣó gbogbo àwọn kan wọ̀nyí the same thing ni wọ́n àlìjọ̀nú ni wọ́n wá sọ fún wọn pé ní orí èèyàn kọ̀ọ̀kan o wá máa gba nǹkan tó bá wẹ̀ ló lè gbèrè lọ́wọ́ wọn bọ̀ títí wá o wọ́n lè sọ pé iyọ̀ tó wà ń bẹ̀ la máa gbà ẹ ti understand ìyẹn bẹ́ẹ̀ fún òní yìí tó bá àtẹ́ni sí gbogbo èèyàn bí 100 yẹn gbogbo iyọ̀ tó bá gbà àwọn àlìjọ̀nú lónìí àbíká sọ pé àwọn àjẹ́ àbíká sọ pé èṣù òun lónìí gbogbo nǹkan tó kù tó àdì mọ́ yẹn àfáà ṣéwù tó ń lọ àlìjọ̀nú tó ń lo kíní òun lónìí àwọn nǹkan tó kù àti gbogbo owó tó gbà òun lónìí gbogbo everything kí lè wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ibi tẹ́nìyàn wá kó àwọn tí àwọn àlìjọ̀nú sí yẹn tí ọmọ ẹ̀ àbí fámìlì ẹ̀ kọ̀ọ̀kan bá lọ fọwọ́ kàn tó mú nínú àwọn nǹkan táwọn pípọ̀ wọ̀nyí kó gbà lọ́wọ́ kọ́sítọ́mà ẹ̀ wàhálà débà nìyẹn o wọ́n lè sọpọ̀ mọ̀ ẹ̀ ní wọ́n fi di bí àyàwó ẹ̀ kàn mú mẹ́bà iyọ̀ ní bàbá kúkú gbà lẹ̀ tó kàn lọ bù sínú ọbẹ̀ wàhálà dé nìyẹn kò sí rẹ́mẹ́dì ó lè jẹ́ ní ẹ̀ ní wọ́n fi di lẹ́fìrí pé àwọn àfáà mi ń kú lójijì ìyàwó àfáà mi ń kú lójijì àwọn àfáà ẹlẹ́bọ ni o àfọwọ́fà níbi tó ti lọ síkì fún nǹkan kò ní mọ̀ pé mistake have no master mistake ò lọ́gàá àádẹ́ ti sọ fún wọn pé a ní ẹfẹ́ mi lówó ẹyẹ kí n máa kọ́lé kí n máa ra mọ́tò ṣé kọ́mọ̀ mi ṣàmá fọwọ́ kan ogun nǹkan tí máa ń gbà àbí kí fámìlì máa fọwọ́ kan àbí wọ́n á ní bẹ́ẹ̀ ni a ní ikú wọn ò lè fọwọ́ kan láyé ṣèbí yọ̀ nìkan lẹ́ pé fámìlì àbá fọwọ́ kan àwọn èdè ní àwọn pípọ̀ wọ̀nyí dẹ̀ ni wọn kì í kò sí I'm sorry nínú kéèsì wọn tó bá ti ṣe mistake báyìí o ti ṣe mistake nìyẹn so gbogbo àwọn tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jìnnà sí lẹ́fí rí pé most of àwọn àfáà ẹ̀mí wọn kúrú látara ibi tí wọ́n ti lọ wá àwọn nǹkan ẹ̀rí nísì kọ́lọ̀ wọn lánàá náà mọ̀ kó gbàdúrà wàhálà ìpọ̀ abẹ́lẹ̀ kan àti ìfimílẹ̀ so wọn kì í gbọ́ ẹ fún wa wo àwọn èèyàn kan náà wà nínú àwọn tó ń ta oúnjẹ especially nílẹ̀ Yorùbá kì í ṣe gbogbo wọn o ẹ ká wà very careful àwọn míì wọ́n ti gbà nǹkan lọ́wọ́ àwọn àfáà ẹlẹ́bọ lọ́wọ́ àwọn wòlíì ẹlẹ́bọ lọ́wọ́ àwọn babaláwo lọ́wọ́ àwọn èèyàn kéèyàn bí irú àwọn kan wo ni wọ́n gbà
wọ́n ti gba àwọn nǹkan tó pé bóyá tẹ bá ń so oúnjẹ mísẹ̀ pọ̀ mọ́ oúnjẹ yín kẹta fáwọn èèyàn ẹ ṣe báyìí àwọn gan ti di ẹ̀mí tó pé àwọn gan máa ń kẹ ara sóúnjẹ tí wọ́n ń tà fáwọn èèyàn irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ dẹ́ìsọ ẹ̀ ló fi dá pé táìmù ta wà kó kálukú máa ṣe oúnjẹ ẹ̀ jẹ because àmẹ́ni tí ò kí ara sí oúnjẹ pípù wọ́n ti lọ sí oúnjẹ níbòmí ibi wọ́n lẹ̀ ti lọ sí oúnjẹ yẹn èyàn rí pé ẹ ra oúnjẹ lójú ayé another planet ni wọ́n lẹ̀ ti lọ sí oúnjẹ tí wọ́n ń tà fún yín tẹ bá wá jẹ oúnjẹ yẹn kò sí nínú àwọn sáyìn tó máa ń mú wá kì í ṣe gbogbo ẹ̀ o má ṣì mí gbọ́ o nínú àwọn sáyìn tó máa ń mú wá ẹ bá jẹ oúnjẹ yẹn tán wàá feel relax wàá fẹ́ sùn òun náà fẹ́ máa kùn ẹ́ ọkàn á fẹ́ balẹ̀ pé ó rẹ̀ kó oúnjẹ yìí lálàáfíà nínú àwọn sáyìn tí wọ́n fi máa ń mọ̀ pé wọ́n tara bọ oúnjẹ tí wọ́n lọ rà jẹ nìyẹn ìtẹ̀dá wọn ti process oúnjẹ àbí process kọ́ wọ́n pé àwọn ẹ̀mí àìrí àwọn evil spirit ti wọnú oúnjẹ tó lọ rà yẹn ẹ ti understand tó máa wò pé oúnjẹ yìí dẹ̀ dùn bó ṣe jẹ́ tó máa mú kàn sùn lọ síbi tí mo jókòó sí ni kì í ṣe gbogbo ẹ̀ ó máa ń wá bẹ́ngbà mi àmọ́ nínú àwọn sáyìn ẹ̀ nìyẹn tíyàn fi máa ń mọ̀ nínú àwọn sáyìn tíyàn fi máa ń mọ̀ nìyẹn ẹ ti understand yìí sìn so ẹ yẹ ká jìnnà sí gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ so then mo sọ ní last time pé àwọn àáfàá àti àwọn wòlíì àti babaláwo àwọn ló ń parọ́ jù nínú ayé àwọn àáfàá ẹlẹ́bọ ni o kò sí rọ́ńbẹ́ o kò sẹ́ni tó pa ọ̀rọ̀ tó wọn o màá sì máa sọ́dọ̀ lámẹ́rin torí pé kí ni wọ́n ń ṣiṣẹ́ àlùjọ̀nú tó ń fún wọn ní fọ́máàtì àjẹ́ tó ń fún wọn ní fọ́máàtì oṣó tó ń fún wọn fọ́máàtì wọ́n bá ṣiṣẹ́ pọ̀ wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àṣetọ́ni ni àwọn àṣetọ́ni àwọn àlùjọ̀nú tó kù náà tún ṣiṣẹ́ pẹ̀lú àṣetọ́ni ẹ̀ àwọn àlùjọ̀nú yẹn náà ló tún ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjẹ́ àwọn oṣó ẹ wo generation wọn kò sí nǹkan tẹ́lẹ̀ bá wọn dàpọ̀ irọ́ náà ni wọ́n máa pa fún yín òun ló bí táwọn àáfàá láti máa pa oríṣiríṣi irọ́ àwọn ló mọ́rọ́ pa jù àti wòlíì àti babaláwo oríṣiríṣi irọ́ àárín nǹkan báyìí kì í ṣe gbogbo wọn náà ló ń rí nǹkan o mo dẹ̀ fẹ́ kí gbogbo wa lọ mọ kinní kan pé tó bá ń jẹun máa rántí pé ikú dúró dè ẹ́ o tó bá ń wẹ̀ máa rántí pé ikú dúró dè ẹ́ o tó bá ń wọṣọ máa rántí pé ikú dúró dè ẹ́ o tó bá ń jáde máa rántí pé ikú dúró dè ẹ́ o gbogbo tó bá ń wá orí òkú tó fẹ́ fi ṣoògùn rántí pé ikú dúró dè ẹ́ gbogbo nǹkan tó wù kó máa wá kiri rántí pé ikú dúró dè ẹ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run so then nínú àwọn nǹkan tí àwọn Yorùbá máa ń pa òwe kan pé mo gbọ́ lẹ́nu ẹnìkan mo wá kọ́lẹ̀ pé mo máa answer question ẹ lónìí ó ní wọ́n ní tí wọ́n bá ní kéèyàn pa orí kíni orí erin kí ayé má bàa pa wọ́n ní wọ́n bá ní kéèyàn jẹ orí erin káyé má bàa pa wọ́n ní kó jẹ ṣé ilẹ̀ Yorùbá ni àbí nílẹ̀ Islam tó lórí status ọmọ mùsùlùmí ni mo ti rí so ó tún kọ síbẹ̀ pé ẹnìyàn tó sọ̀rọ̀ pé tí wọ́n bá ní kéèyàn jẹ orí àgbò kí ayé má bàa pa wọ́n ní kó jẹ́ o kó má bàa kú wọ́n ní kó jẹ́ o ṣẹ́rí gbogbo òwe tí wọ́n pa ńlẹ̀ Yorùbá yẹn irọ́ lẹ́ ń pa fún ara yín o Ọlọ́run bá sọ fún wa pé wa man kana li nafsi an tamuta illa bi isnillahi kitaban muwajjalan ẹ̀mí kan ò ní bọ́ kó wọn Ọlọ́run bá má mọ̀ sí tẹ̀bá ká tó wá lọ wáyà Al-Qur'ani nìkan tó sọ fún wa pé Allahu alákọ̀ọ́kún Ọlọ́run bá dé mi ni mo dá yín súnmọ̀ yẹ́tọ̀wọ̀n fáàkùn èmi ni máa pa yín ó gẹ́sẹ̀ ayé Al-Qur'ani ni bọ́ bá ní kó wá jẹ orí erin kó má bàa kú káyé má bàa pa ẹ́ wọ́n ní kó jẹ́ tó bá ní kó wá jẹ orí àgbò kí oṣó má bàa pa ẹ́ wọ́n ní kó jẹ́ kó má bàa kú irọ́ ló ń pa o kò sọgbọ́n tó lè fi escape ikú Ọlọ́run ọba ló ń pa èèyàn kì í ṣe èèyàn ṣogbó ayé Al-Qur'ani àbọ́lá àparọ́ Ọlọ́run ni Allahu alákọ̀ọ́kún Ọlọ́run ọba lèmi ni Ọlọ́run ọba ni mo dá gbogbo ẹ̀dá yányán àti nǹkan tó mi àti etí omi súnmọ́ ẹ̀yẹ tó wà fáàkùn èmi Ọlọ́run ọba ni màá tún wá pa yín wa minkum man yuradu ila arzali lihumuri àbí wa minkum man yutawaffa ó ń bẹ nínú yín o short life ló máa lò ẹ̀mí kékeré ló máa lò wa minkum man yuradu ila arzali lihumuri ó sì ń bẹ nínú yín ó máa lo ẹ̀mí gígùn débi pé arzali lihumuri kò ní mọ̀ nǹkan tó ti kọjá mọ́ ẹ̀rí pé tẹ́lómi bá ti wọ 90 years tẹ́lómi bá ti wọ 100 years wọ́n bá ìyá tẹ́lú wọlé ọmọ yín lágbàáyá ló sáré dé látẹ̀kọ́ kí ni kò mọ̀ nǹkan kan mọ́ Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ pé ó bẹ nínú àwọn èèyàn tó ń dẹ́tọ̀ ajẹ́kẹ́mi wọ́n gùn dáadáa wà mí kó mọ́ yóò tẹ̀ wá fa ọ̀dọ̀ ìbẹ̀rẹ̀ pé short life ló máa lò pé ọmọ kékeré sì ni ó ṣe wá kú bẹ́ẹ̀ soso ti rí pé àwọn míì tó bá ṣọ́kú
tẹ́ni wọ́n ṣọ́kú péyàn ló pa wọ́n ọlọ́run bá ní pé kí ni òun ọlọ́run ọba lòun pa wọ́n ẹ ti understand ọlọ́run bá ní pé òun ọlọ́run ọba lòun pa wọ́n o kì í ṣe èèyàn o ẹ ti understand nísìnyí so ẹnìkan ò pa ẹnìkan o ẹ yẹ ká gba ọlọ́run gbàgbọ́ o ọlọ́run Ànábì Muhammad wá sọ fún wa pé kí ni ẹ rí pé àwọn èèyàn alọ́wọ́ agbára lọ́wọ́ àjẹ́ alọ́wọ́ agbára àlù àlìkùrìánì mọ́ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ń sọ fún wa ní Suratul Furqan ó ń kọ̀m̀plẹ̀ fọlọ́run ọba pé torí bá ń fọ́ wa nísìn alájẹ́ ni tínú bá ń dùn wá àlìjọ̀nú ni àwa lè lo àlìkùrìánì ká fi béèrè nǹkan mọ́ a lè lo àlìkùrìánì ká fi ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ mọ́ a lè tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run ọba ká fi àlìkùrìánì ká fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọba ká forúkọ ọlọ́run ká fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọba ọwọ́ èṣù la ti ń béèrè nǹkan àwa fi àlìkùrìánì sílẹ̀ àmọ́ ìyá àlìkùrìánì àfáàgùn ọmọ ìyá àlìkùrìánì orí òkú ló ń wá kiri àwọn àfá ẹlẹ́bọ àfáàgùn ò lè pe orúkọ ọlọ́run ọba mọ́ orúkọ àlìjọ̀nú ló ń pè jẹba ara fáàmì yá ṣámsà yá ìlú yá kíní kan tíṣù àwọn orúkọ tí a máa bá lẹ́nu àwọn àfáàmì nìyẹn give me tí a máa bá lẹ́nu àwọn àfáàmì nìyẹn torí pé kí ni wọ́n ti pa àlùkùránì tí Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wa sallam ó wá ń sọ fún ní Suratul Furqan ní pé kí ni o ayé àyẹn sọ pé wa qala rasul wọ́n lànà bí Muhammad sọ pé kéèkì ẹ ṣe wọ́n lànà bí Muhammad sọ pé ya Rabbi ọlọ́run ọba mi inna qawmi attakizu Qur'ana manjuran ọlọ́run ọba wo gbogbo àwọn ìjọ mi yányán attakizu Qur'ana manjura wọ́n ti fa Al-Qur'ani sílẹ̀ wọ́n ti gbàgbé Al-Qur'ani wọ́n béèrè nǹkan lọ́wọ́ Al-Qur'ani mọ́ wọ́n fi Al-Qur'ani tọrọ nǹkan lọ́wọ́ fi bẹ ọlọ́run ọba mọ́ wọ́n ka Al-Qur'ani mọ́ gbogbo nǹkan tí wọ́n ń ṣe nísìn ni pé wọ́n ti ń pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run ọba Al-Qur'ani ò tó wọn mọ́ Ànábì Muhammad ló ń kọ̀mpléènì bẹ́ẹ̀ ló ń sọ fọ́lọ́run ọba bẹ́ẹ̀ Suratul Furqan verse 30 wa qala rasul ya Rabbi ọlọ́run ọba mi o inni qawmihi attakhadhu Qur'ana manjuran inni qawmi attakhadhu Qur'ana manjuran gbogbo àwọn ẹrú àwọn àlìúmọ̀ mi wọ́n ti ṣe kíni o wọ́n ti èṣù ti gbá wọn lọ wọ́n ti pa Al-Qur'ani tì ẹlẹ́kejì ẹ̀yin tí ẹláìkẹ́ obìnrin ló sábà máa ń ṣẹlẹ̀ sí jù nínú àwọn nǹkan táwọn àlùjọ̀nú máa ń ṣe àlùjọ̀nú sábà máa ń pòsẹ́sì àwọn obìnrin tó pé ẹwà rí wọn ẹ máa lẹ́lẹ́gbẹ́ lẹ́lòmíì ẹ máa lẹ́mẹ̀rẹ̀ lẹ́lòmíì àwọn tẹ́ǹpẹ̀ lẹ́mẹ̀rẹ̀ tẹ́ǹpẹ̀ lẹ́lẹ́gbẹ́ tẹ́ǹpẹ̀ lájẹ́ ẹ̀mí àlùjọ̀nú ló ń dààmú wọn gẹ́gẹ́ bó ṣe sọ fún wọn pé èèyàn bíi tiwa ni wọ́n ẹ máa rí obìnrin míì òwò máa rí ọkùnrin ẹ̀yìn ọkùnrin ẹgbà ìkìlọ̀ yẹn máa rí pé ọmọbìnrin fáìn ó fáìn bàjẹ́ orí arúgbó ló dẹ̀ wà lórí ẹ̀ obìnrin mi tó ló fáìn yẹn orí ejò ló wà lọ́rùn ẹ̀ obìnrin mi tó ló fáìn yẹn orí ajá ló wà lórí ẹ̀ ìwọ́dẹ̀ ń wo as human being àlùjọ̀nú ti possess ẹ̀ lẹ́fì rí i pé wọ́n máa ọlọ́run bá kìlọ̀ fún apẹ́ká jìnnà sísì náà ṣíṣe fún orí ara wa ní kì í ṣe pé fún anything àwọn àlùjọ̀nú ti kó sínú àwọn obìnrin míì especially àwọn tó ń bẹ ní South Africa bí ẹ ká wà very careful torí South Africa bí out of 100% gbogbo obìnrin tó wà South Africa confam lèmi sọ o 90% obìnrin tó wà South Africa especially àwọn ọmọ ìlú yìí 90% wọ́n ti wà possessed by àlùjọ̀nú àwọn kan ti dà àlùjọ̀nú torí kí nìdí gbogbo nǹkan tá àlùjọ̀nú ń fẹ́ tó fi máa ń wọnú ìgbésí ayé èèyàn ni wọ́n ṣe ṣé ọtí ni àlùjọ̀nú ò láìkì ni gbogbo ìwàkiwà ṣé ká rí ìhòòhò làlùjọ̀nú ò fẹ́ràn ni klọ́ọ̀bù làlùjọ̀nú ò fẹ́ràn ni gbogbo àwọn bíi tí nǹkan tálùjọ̀nú fi máa ń ní impact sínú ìgbésí ayé èèyàn ló kúnnú South Africa àwọn èèyàn wà ní kankan ju pé ká lọ máa wá àwọn South Africa kiri ẹ wà very careful obìnrin bí torí tó ló fà yẹn àlùjọ̀nú ti possess tó pé àlùjọ̀nú yẹn ló ń control ẹ̀ òwò ọkàn rí pé oúnjẹ lágbájá ló ń jẹ Sandra ló fi jẹ́ pé àwọn tó bá lójú inú kì í ṣe ogun ẹ̀dá ló lè rí ṣùgbọ́n bẹ nínú àwọn tó àlùjọ̀nú ti possess tó pé èèyàn ló rí báyìí pé ó máa fáyìn kí ní kọ̀ọ̀kan tó dẹ̀ pé ẹlòmíì háfù ẹ̀ ó lè jẹja ìwọ́dẹ̀ gbé lọlé láti ìdìbò gbé lọlé ọlọ́mbà ṣe bàná arísìkí lè máa dínkù wàhálà lè ṣẹlẹ̀ kọ́ bí wọn kàn lè rí kéèsì kékeré kan kó bọ́ sẹ́wọ̀n
òun àti ìyàwó ẹ̀ wọ́n ti ń build ilé gbogbo nǹkan ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ lè dé bẹ̀rẹ̀ sí ni máa kú nínú ilé wọn. ẹ ti understand which is tẹ́lẹ̀ náà tẹ́bá wáyà àfọ́ olórin kan rẹ̀ sọ fún wa pé anẹ́sù ṣáàtà ìzámá àǹtà ṣútà òmú láyẹ́sẹ̀wí nẹ́kàmá láyẹ́sẹ̀wí sájárù bí gíókò ṣe jọra wọn ẹ̀ bẹ́ẹ̀ náà làwa èèyàn jọra wa o. mo ti rí èèyàn báyìí ó máa ń bì lábáyé lára ń pé ó máa ń bì báyìí pé èèyàn bí ti tiẹ̀ ó dẹ̀ mọ̀ nǹkan tó wà ní òun nǹkan tó ti ń ba ẹgbẹ́ ó dẹ̀ géèyàn jẹ ẹ̀sìn ọ̀rọ̀ fún ẹni tó gé jẹ yẹn ó dà pé jò sọ ni o ọwọ́ yẹn bàjẹ́ di òní báyé sọ̀rọ̀ yẹn èyí tá fi ń jẹran èyí sẹ́mu èyí tó ní tèmi náà ní everybody ní ìyí ẹ̀sìn ọ̀rọ̀ fún wíṣẹ́ rí pé Yorùbá tún gbọ́n wá lẹ́lómi lẹ́yìn ejò ẹlòmíì nọ́mbà ẹ̀yìn lájọjọ ní ṣùgbọ́n látara oríṣiríṣi báwọn àlùjọ̀nú ṣe gba ayé kan sí so lecture tá ń ṣe yìí ó ń lapa tó ráwọn èrò pọ̀ náà tí wọ́n ń yí padà àwọn àlùjọ̀nú gan ti ń ní problem àwọn àlùjọ̀nú burúkú wọ́n ti ń ní problem ní ọ̀sìn wọ ọdún títí wọn lọ́hùn wọ́n ti ń complain ipe ṣàfẹ́ káwọn oúnjẹ jẹ mọ́ ni àjẹ́ káwọn èèyàn worship àwọn mọ́ àjẹ́ káwọn èèyàn wá gbé ẹbọ wá fáwọn mọ́ àwọn náà ti ń ní problem ẹ dákun ẹ jẹ́ ká gbà fọ́lọ́run ọba ẹ má yẹ ká fi nǹkan haram ẹ jẹ́ ká jìnnà sí látara pé ó ń lo àwọn nǹkan haram yẹn wàhálà ni ẹ ti understand ẹ rí i pé gbogbo àwọn wèrè tẹ máa sábà rí yẹn àlùjọ̀nú náà ló ṣe kí ni o àlùjọ̀nú náà ló ń bá most of them wọ́n po kí nítorí wọ́n ti gbé ẹ̀mí ẹ̀ lọ sí ibòmíì nǹkan mi ló máa act planet mi ló wà ìyẹn máa wò pé wáyé tó yẹn ṣe báyìí wáyé tó yẹn ṣe báyìí nǹkan tó act yẹn nǹkan tó act ní planet tí wọ́n dájú ẹ̀kọ́ nìyẹn ẹ jẹ́ ká wà very careful ibi tá a ti wá mọ̀ ni pé ẹ̀rí pé àwọn ẹwú ayé àlùkùrẹ́ nìkan wọ́n máa fi ń kí ọ̀wèrè lọ́dọ̀ àwọn àgbàlagbà àfà bẹ̀t kí ló wá ṣẹlẹ̀ sáyà yẹn ó lórúkọ àlùjọ̀nú nínú àti process yẹn ó lè fi ìdọ̀tí fọ ìdọ̀tí ẹ̀rí pé ẹ máa lọ sọ́dọ̀ àwọn àfà mi ẹ máa lọ sọ́dọ̀ àwọn wòlíì mi ẹ máa complain fún wọn wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n wá ṣe nǹkan fún yín kí nìyẹn á lọ bọ̀ tó lè má ju oṣù kan lọ kí nìyẹn á padà wá ìmí tó bá tẹ̀ padà wá lóhun nìkan yìí bó dáa ìmí ìfúnṣẹ́ bóyá kí ọ̀yẹn tó bá máa padà wá báyìí different wàhálà bíi 20 lè wálẹ̀ kan náà kí ló fà á ni pé wọ́n fi ìtọ̀fọ̀ ìgbẹ́ irú ayé àbúfẹ́ gífù fún wa yìí suratu jinn ni kò lè ya ìlànà after ma and far minal jinn débi ṣatata àwọn àgbàlagbà afá máa hàn tó wá fi kí ọ wèrè wọ́n máa hàn 71 àbí 77 tó bá àwọn tán láwùlà ń bẹ nínú nǹkan tí wọ́n hàn àwọn ayé àlùkùránì kọ̀ọ̀kan ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n hàn àmọ́ àwọn ayé àlùjọ̀nú kan àwọn orúkọ àlùjọ̀nú kan wá wà ń bẹ tó máa fi kí ọ wèrè nílé ìgbà tó rúkọ àlùjọ̀nú wà ń bẹ wọ́n máa ń rí kí ni ò bẹ́yà kẹ́ fi ọsàn wẹ́wẹ́ fọ̀ tẹ́ bá fọsàn wẹ́wẹ́ fọ orúkọ ẹ fọ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n á ní kẹ́ pa adìyẹ funfun sí tẹ́ bá pa adìyẹ funfun ẹ máa mix ẹ̀ pọ̀ wọ́n máa ní kẹ́ ẹ máa fún wèrè yẹn mu ó lè sùn 3 days 4 days ó máa padà gbádùn padà ṣùgbọ́n àwọn èèyàn á ní pé orípínlẹ̀ Yorùbá wá ní wèrè tí ìtàn lára pé wọ́n rẹ́rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan you understand wọ́n fìtọ̀ fọ̀gbẹ́ ni you understand anybody tó bá ya wèrè tó pé látọ̀dọ̀ ọmọ ádámọ̀ ni ayé àlùkùránì pure kí ọ orúkọ Ọlọ́run pure kí ọ tó bá rẹ̀ ti fílẹ̀ torí pé kí ni àlùjọ̀nú kan ló ń da ayé ẹ̀ láàmú wọ́n máa pè jáde ó dẹ̀ máa kúrò olùgbèsè ayé ẹ̀ bẹ̀tẹ̀ bá sì lọ mú nǹkan tó yẹ pé ìjẹ́ pàtì pé láwọn àlùjọ̀nú wọ́n máa excuse ara wọn pé okay ìwọ ló ń dá dàda láàmú àbí okay yé kí n respect ẹ kí n kúrò ń bẹ̀ má wọrí mo máa padà ẹ̀ yẹn náà ni o lè padà wá later jáì kì í sáré ṣiṣẹ́ tí wọ́n bẹ̀ mí so tó bá máa ṣiṣẹ́ tí wọ́n bẹ̀ yẹn ẹ̀kọ́ ní pé nìyẹn gbádùn pé ṣé òun ìgbóná ṣé òun iṣẹ́ kíníkan láfíà bí oṣù méjì ẹnìyẹn wàhálà yẹn lè tún bẹ̀rẹ̀ tá tó wá wọ́ọ̀sì tá wá bútà sí ẹ ti understand wọ́n fi ìtọ̀fọ̀ ìgbẹ́ ni àlùjọ̀nú tí ó ń disturb ẹ̀ àlùjọ̀nú náà wọ́n tún pè pé kó wá kúrò ń bẹ̀ sókè ókè níwọ̀n yẹn wọ́n fi ń da àwọn ayé láàmú ọ̀dọ̀ Ọlọ́run ní ká ti wá ṣìfáàwù ọ̀dọ̀ Ọlọ́run ní ká ti tọrọ nǹkan pure àlùkùránì ní ká fi bèrè nǹkan orúkọ Ọlọ́run ní ká fi bèrè nǹkan orúkọ àná mẹ́mẹ́ dàrẹ́tì pẹ̀lú orúkọ Ọlọ́run pẹ̀lú orúkọ màláíkà ní ká fi bèrè nǹkan tó bá ti ní àwọn orúkọ míì nínú bó ṣe wù kẹ́ kúrò lórí ẹ̀ tó ẹ máa ṣe kí ni o ó máa padà sí bọ́dí èèyàn á láti wà very careful. so gbogbo gbọ́dọ̀ wá fẹ́ ṣe kí orúkọ àlùkùránì ní kẹ́kẹ́ ká máa lò ẹ̀dẹ̀ jẹ́ kí a máa ṣọ́ra wa àárín lóru ọ̀gànjọ́ táìmù tọ́lọ̀ ní ká lọ fi sùn wọ́n rìn kiri a lè ṣàgbákọ̀ àlùjọ̀nú ní àwọn táìmù wọ̀nyẹn àwọn ibi tó yẹ pé bóyá ibi tó ṣú orí àtàn ẹ ti understand
ẹ rí pé gbogbo àwọn bẹ̀rẹ̀ náà ni wọ́n á ti ní kẹ́ lọ ṣe nǹkan ṣoríṣẹ́ tó ń ṣe sórí ìtajà tó ló ń fẹ́ tí wọ́n ṣe fún ẹ lọ́ṣẹ̀ ìtajà yẹn ṣó mọ̀ pé mo sọ pé oògùn lè ṣiṣẹ́ without agbára àlìjọ̀nú kì í ṣe ọlọ́run ló ń dún oògùn lè ṣiṣẹ́ without agbára àlìjọ̀nú so agbára àlìjọ̀nú tó wá ń ṣiṣẹ́ yẹn ṣó mọ̀ pé ìtajà ló bẹ̀ sórí bó ṣe ń wẹ ọṣẹ ìtajà yẹn ṣó mọ̀ wà á rí pé ó ń ta àlìjọ̀nú ti wọnú ayé ẹ̀ ṣàtìrí wàhálà ó dẹ̀ ó tún ṣiṣẹ́ mí nínú láìvè èèyàn lóòótọ́ wa máa tà bẹ́ẹ̀ wàhálà mi à máa ṣẹlẹ̀ so jẹ́ ká very careful kò sórúkọ ọlọ́run ò lè rí kí wọ́n lè yàn ká pure Al-Qur'ani kó ya wèrè o ò lè ṣe síkìrì títí kò sí nǹkan kan ò bá ṣe látọ̀ ládọ̀ tún la tó bá ti ń pe àwọn nǹkan kan mọ́ ẹ jẹ́ ká wà very careful gbogbo àwa tí a dẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn tá ń fi orúkọ míì tá fi ń pe ọlọ́run tá ń lo orúkọ àwọn àlìjọ̀nú ẹ jẹ́ ká wà very careful ká má lo orúkọ àwọn àlìjọ̀nú mọ́ o ẹ jẹ́ ká wà very careful à ń so tíra mọ́ra ká jìnnà sí àwọn èèyàn kan wá ń béèrè lọ́wọ́ wa pé wàhálà wa pọ̀ pé àwọn àlìjọ̀nú pé ṣé wọ́n máa disturb wa ṣáwọn àlìjọ̀nú ò ní pa wá ṣáwọn àjẹ́ ò ní pa wá mo ti fẹ́ round up lónìí nìyẹn tó rọ ọmọ tẹ gbé wà kò jẹ́ kí n tiẹ̀ gbádùn program yìí lónìí so pé ṣé àwọn àlìjọ̀nú ṣé wọ́n ní máa yọjú sí wa ṣáwọn àjẹ́ ṣé wọ́n wá ń yọ wá lẹ́nu ṣáwọn oṣó òkun wá yọ wá lẹ́nu mo wá sọ fún wọn pé wọ́n ní mo dẹ̀ sọ pé wọ́n rí wa mo ní bẹ́ẹ̀ ni iná orí ara kun àbí wà iná ọlá ṣe kíní kan látara náà ọlọ́run àlùkùránì ló sọ pé wọ́n ń wò wá wọ́n dẹ̀ rí wa ṣùgbọ́n àwa ò lè rí wọn mo wá ń sọ fáwọn tó ń béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ pé wọ́n rí wa so most of àwọn èèyàn sọ pé program yẹn kí n wà very careful kí n má máa sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn mo rí àgbàlagbà afárá pé kò sórúkọ ọlọ́run tí kì í sá tí ò kì í pè ó advice mi gan kò lè sọ pé àwọn àjẹ́ ń bẹ̀rù ó mọ̀ pé ó ti gbé gbàgbọ́ ẹ̀ fáwọn pípù wọ̀nyẹn nìyẹn òun ló fà á kó kí odidi Al-Qur'ani ọlọ́run ní dá ẹ lóhùn tó rọ́lọ́run mọ àwọn tó ń sáàfù nínú ọkàn ẹ̀ ṣùgbọ́n gbẹ́yà tí mo kà lẹ́kọ̀ọ́ yẹn ọlọ́run Allahu alákọ̀ọ́kún òun ni èmi ọlọ́run ni mo dá ẹ ìwọ àfádẹ́mọ̀ tún mọ ẹ o ó yẹ sọ pé ẹ má dàrúkọ àwọn ìyá mi nílé sùn lóru èmi nìkan mo ń sùn síbi wo kò tún sèèyàn nínú rúùmù yìí èmi nìkan mo ń sùn oh get because mi ní business pẹ̀lú wọn mo dẹ̀ mọ̀ pé wọ́n ń wò mí kò sí ìlọ tó kàn mí mi ìdẹ ní nǹkan èmi òfin kan fọ́kọ̀ mu kò sí ìlọ tó kàn mí tó o bá ti nígbàgbọ́ most of our àfáà yẹn tẹ́ fi mọ̀ pé tí àwọn ẹ̀yin tẹ̀ kì í ṣàfà ìdí tẹ́ fi lọ ń sá kíjokíjo kiri ni pé kì í ṣẹ̀bi yín mi ní blame yín àwọn àfáà tí wọ́n pẹ́ yìí gan wò àṣẹ bàbá pé àwọn ẹni ti pẹ́ ẹ̀ ń gbọ́lẹ̀ náà pé ọlọ́run kẹbẹ̀rù àwọn àjẹ́lẹ̀ mẹ́ta kẹbẹ̀rù òun lẹ́ẹ̀kan irọ́ ni o kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o ọlọ́run ní Allahu alákọ̀ọ́kún ọlọ́run lòun dá mi òun lòun dá wa àwa èèyàn súnmọ̀ yẹ́tọ́ wà fáàkùn èmi ọlọ́run ni màá pa yín ṣọ́lọ́n fẹ́ parọ́ ni gbọ́yà tí mo tún kà lẹ́ẹ̀kan wa man kana li nafsi an tamuta illa bi idhnillahi kitaban muwajjalan ọlọ́run bá ní ẹ̀mí kan ò ní bọ́ ẹnìkan ò ní kúrò lórí yẹ̀pẹ̀ yìí ẹnìkan ò ní wọnú kòtò ẹnìkan ò ní wọnú sàárè ó jẹ poison ni wọ́n lagimọ lórí ni wọ́n pè lóru ni wọ́n yìnbọn òru fún ni ó sì jẹ ni àlìjọ̀nú ni oṣó ni man tamuta li nafsi illa bi idhnillahi kitaban muwajjalan ọlọ́run ẹ̀mí kan ò ní bọ́ gbogbo ọ̀nà tó wù tó bá lè dì sí kú fẹ́ dá ọlọ́run ní pé òun ọlọ́run bá mọ̀ sí kitaban muwajjalan ọ̀rọ̀ tó ń lù ló tẹ̀ ni the same Al-Qur'ani tún nìyẹn o wọ́n máa ń tẹ̀sí kútù bí wọ́n rákàtí iláyà lámùwá ewé kan ò ní bọ́ kó wọn lọ́ máa mọ̀ sí December Al-Qur'ani ní ọ̀bọ̀ tó mọ̀ ewé kan ò ní bọ́ proverb ló ló ń bẹ̀ yẹn o ẹ̀mí kan ló ń sọ yẹn o ẹlẹ́kẹta tó ní Allahu yatawà fáàkùn Allahu alákọ̀ọ́kún èmi ọlọ́run ni mo dá yín súnmọ̀ yatawà fáàkùn ó tẹ̀ lámọ́lẹ̀ bẹ̀ yẹn èmi ọlọ́run ni máa pa yín wọ́n ní kò mọ́ yúta wá fà ó bẹ nínú àwọn èèyàn tó wípé kò wọ́n pé ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ẹ̀ṣẹ̀ ń ṣe dáadáa ni wọ́n pa ní ọlọ́run wọ̀ mí kò máa ń yúta wá fá ó ń bẹ nínú wọn tó pé 30 years ló ṣe pé 35 years ni ó ṣe pé 40 years ló ṣe fẹ́ máa ṣe dáadáa ni ṣó tí máa wo tí kí ọlọ́run tó ti mọ̀ pé máa rò pé wàláhì wọ́n ṣẹ̀ṣẹ̀ fún ní professor ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́lé lọ́wọ́ ni ọlọ́run ó ń bẹ wọ̀ mí kù máa ń yúta wá fá ẹ̀mí mo fẹ́ lómi lẹ́mí kúkúrú short life tẹ́yìn wa rò pé àwọn àjẹ́ dẹ́gbẹ́lẹ́kejì má bá wọn máa pariwo àwọn àjẹ́ o birobil kaba out of 100% aburú tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí wàláì tàláì àwọn pípù wọ̀nyí bàjẹ́ o àwọn àlìjọ̀nú ìwà o bọ̀tí irọ́ tí àwọn àfà àti babaláwo àti wòlíì tí wọ́n ń pa máwọn pípù wọ̀nyí pọ̀ o àìmọye pírọ́blẹ́mù táwọn àjẹ́ yìí ò lọ́wọ́ sí o kì í ṣe gbogbo nǹkan náà ni wọ́n ń dàrú o birobil kaba
ẹni ibi ni wọ́n, ẹni òfò ni wọ́n, èèyàn játijàti ni wọ́n. Àmọ́ irọ́ tí wọ́n dì mọ́ wọn, béèrè lọ́wọ́ àfáà tó sọ pé jẹ́ ló ń dẹ̀ láàmú, ìgbà wo ni wọ́n wá sọ fún? Ibo ló ti rí? Ibo ló ti rí? Ìgbà wo ni wọ́n sọ fún? Ẹwà máa kúrò máa jẹ́ tó ló ti mọ̀ pé ò lè rájẹ́, ó ti mọ̀ pé ò lè róṣó. Mo rẹ̀ ti sọ fún ẹ nípa ẹ̀mí àlá tó lọ complain fún, tó ń purọ́ máwọn àjẹ́ fún pé àwọn èṣù ló ń dẹ̀ láàmú, ẹ̀mí àìrí ló ń dẹ̀ láàmú, àwọn àjẹ́ ló ń dẹ̀ láàmú látara àlá tó lá. Mo ti sọ fún ẹ pé ẹ̀mí máa ń rìn, ẹ̀mí máa ń rìn. Rúù ni tó bá ti sùn, ẹ̀mí máa ń jáde ńgbà míì, ó máa rìn lọ, ló máa pàdé àwọn ẹ̀mí oríṣiríṣi bíi pé bá ṣe wà lọ́jà. Ṣé pé tó bá lọ sọ́jà, èèyàn tó mọ̀ rí o lè pàdé ẹ̀, wàá pàdé èèyàn dúdú, wàá pàdé èèyàn funfun. Bẹ́ẹ̀ náà ni tá bá ti sùn tẹ́mi wá bá ti jáde, ó máa kọ̀nẹ́ẹ̀tì mọ́ gbogbo àwọn rúù nítorí gbogbo ẹ̀mí pátápátá. Yẹ̀sẹ̀ alónẹ́ka á ní rúhì kúlì rúhù mi ní amúrì rọ̀bí. Àṣẹ Ọlọ́run ni tó bá ṣe máa wà lọ́jà yẹn tó máa ní pé máa tún wo eléyìí bó tẹ̀ ṣe múra, tún wo eléyìí bẹ́ẹ̀ máa ríra yín yẹn. Bẹ́ẹ̀ náà ni sóòlù máa ń jáde tẹ́ bá ti sùn, ó máa líǹkì mọ́ gbogbo ẹ̀mí, wàá máa lá oríṣiríṣi àlákàlà. Mi sọ pé èèyàn kí ń lálàá burú o, ṣùgbọ́n àtọ̀fà àlá tó ńlá yẹn nọ́mà ni ẹ̀mí ẹ̀ ń fò kiri ni, ó nọ́mà kó lálàá wèrè. Àfà wa kúrò, àfà gan lálàá, òun gan lálàá kò lè sọ síta ní asáré wa káyà sí, ó sáré ń fọkọ mu. Confirm. So irọ́ tá ń pa máwọn àjẹ́ ìpọ̀jù, irọ́ tá ń pa máwọn àlejò ní ó pọ̀jù. Àwọn òun ló wá ń parọ́ náà ni mo fi sọ fún pé ọjọ́ àlìkè àmọ́ kò sẹ́dá tó parọ́ tó àfà, kò sẹ́dá tó parọ́ tó wòlíì fẹ́ẹ̀kì, kò sẹ́dá tó parọ́ tó àfà fẹ́ẹ̀kì, kò sẹ́dá tó parọ́ tó babaláwo. Torí pé kí ni àwọn àjẹ́ ni àwọn ayé. What is ayé? Ayé ìbò ṣe kéré, ayé tóbi o, ayé ṣe gbá o, Ọlọ́run má jẹ́ ká máa yé, Ọlọ́run má jẹ́ ká yẹ gidi kan. Tó o bá ti mọ Ọlọ́run á máa yé náà, wọ́n máa yé náà. Wọ́n wá sọ fún wa pé lẹ́kṣọ̀ wa ti gbóná jù, wọ́n ní ká wà very careful. Àwọn míì ń pè mí pé ṣé mi kì í lálàá ni, mo lè mi lálàá tẹ́lẹ̀ àbí nínú ìràwọ̀. Ẹ̀yin tẹ́ mọ̀mọ́ ràwọ̀, ẹni tó bá ti lálàá ju wọn ní ìràwọ̀ Yusuf ló ń lò tó rátẹ́gùn nìyẹn. So pé ẹni tó bá ìràwọ̀ ìbá já tẹ́gùn wọn lálàá, bí mo ṣe wà sí má sùn sí, mo lè lálàá 40 kílẹ̀ tó ṣú. Wàláì tí bá dẹ̀ sùn lóru, mo lè lálàá. So èmi ò worry because àti pa ogbó ẹ̀pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba wá ń sọ fún wa. Ó sọ fún wa ní Suratu Al-Imran 169. Ó ní wala tahsabanna allazina qutilu fi sabilillahi amwata bal ahya'un inda rabbihim yurzaqun. Ọlọ́run bá ní wala tahsabanna allazina qutilu. Gbogbo ẹni tí wọ́n bá ní lára lórí pé ó ń pèpè sójú ọ̀nà tọlọ́run, gbogbo ẹni tí wọ́n bá pa lórí pé ó ń pèpè ó ṣe jihadi sójú ọ̀nà tọlọ́run, gbogbo ẹni tó bá kú, àìdá àjẹ́ ló pa ni, oṣó ló pa ni, ẹlẹ́bọ̀lógún ló pa ni, àfáà ṣéwù ló pa ni, babaláwo ló pa ni, olú omi ló pa ni, àlìjọ̀nú àbálìjọ̀n ní àtọ̀ ìtọ́ni ọ̀gá wọn àbóhun ló pa ẹni bẹ́ẹ̀. Kò bá àjọbìnrin ni ló ń ṣiṣẹ́ sójú ọ̀nà tọlọ́run ọba, kò bá àjọkùnrin ni ló ń ṣiṣẹ́ sójú ọ̀nà tọlọ́run ọba ni, kò bá àjọmọdé ni, kò bá àjẹ́ àgbàlagbà ni tó wá ń ṣiṣẹ́ lọ sójú ọ̀nà tọlọ́run ọba. Gbogbo iṣẹ́ dáadáa àìdá ń ṣe wá sí ni, gbogbo àwọn nǹkan táyé gbogbo wa mọ̀ sí nǹkan dáadáa ni irú ẹni bẹ́ẹ̀ wá ń ṣe. Ó wá kú sẹ́nu ẹ̀, wọ́n wá pa sẹ́nu ẹ̀, bóyá wọ́n pa físíkà ni, wọ́n yìn níbọn ni, àbí wọ́n ṣe aládàáni tí ẹ wá jù lọ sọ́sibítù tó wá kú síbẹ̀ tẹ́ ẹ̀ rí jù, àbí spiritual abẹ́ṣe máa ń sọ, àbí spiritual attack ni tó wá kú tí gbogbo yín wá sọ pé ṣe bá sọ fún ìtàn àwọn àlìjọ̀nú ló ń pa, ṣe bá sọ fún ọ̀rọ̀ àwọn àjẹ́ tó ń sọ ti pọ̀jù kèfèrí ni ẹ́. Ọlọ́run bá ní wala tahsabanna allazina qutilu fi sabilillahi amwata. Gbogbo ẹ̀dá tí wọ́n bá kú, tí wọ́n bá pa sójú ọ̀nà ẹ̀mí Ọlọ́run ọba tí ẹ̀yin wá wà láyé, bóyá àgbàtà gbé sínú sàárè ìtàn ẹ wá péjọ wá sọ pé lẹ́ṣọ̀ ẹ ti pọ̀ ju ìtọ́ èlé mi ò ṣe lọ kí mọ́ o kó bá fi tiẹ̀ kó bá mi o kí ní kọ̀ọ̀kan òun ló ti kú yìí. Ọlọ́run ní pé bal ahya'u alààyè ní lọ́dọ̀ èmi Ọlọ́run. Ọ̀dọ̀ yìí tí ṣáà bó ti pé ti kú náà ti sí yẹn, Ọlọ́run ní pé alààyè ní lọ́dọ̀ èmi Ọlọ́run, inda rabbihi alààyè ní lọ́dọ̀ èmi Ọlọ́run ọba ẹ̀. yurzaquna bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìyẹn tẹ́ tún wò pé dákùnjẹ́ jẹ́ ká jẹ ráìsì, èmi Ọlọ́run kan mò ń provide ráìsì fún dákùnjẹ́ sáré bẹ́ẹ̀ mi ro àmọ́lá títí ẹ bá mi yẹn jàre lè bá sọ fún ìsọkúsọ ẹ̀pọ̀ jù. Ó lóun pìtàn àwọn àlejò ọ̀nù mi mọ́bí tó ti rí àṣejù ẹ̀pọ̀ jù, wọ́n ti pa. Ọlọ́run ẹbí ò bẹ̀rù o, ní sùúrù. òòrí àáfà alájì kan ni wọ́n ló kú sí lédì àwọn aláwo, odidi àgbàlagbà ṣéwù ó kú sí lédì, ó kú sílé awo. Báwo nìyẹn?
ààrẹ èèyàn tó kú síbi tó ti ń lo human party nínú àwọn àfáà àgbà ààrẹ àwọn àfáà mi tẹ́ pé olè ló pa wọ́n ẹlọ́ka tíra kan náà pé ní àwọn arífùlì máa rí àwọn wòlé ọlọ́run ńláńlá mi wà pé ẹlòmíì olè ló pa dànù ẹlòmíì accident ni ẹlòmíì òfófó ló pa ẹlòmíì oògùn tó ń lò ti pọ̀jù àwọn àlejànú gan ló fún wọ́n reduce time ẹ̀ ẹlòmíì àfọwọ́fà ló pa àwọn wá ń ṣiṣẹ́ ọlọ́run ọba ẹ wá ní pé ẹ jẹ́ kó wà very careful wọ́n máa pàdánù ní o má ba sọ̀rọ̀ mọ́ má ba ọlọ́run ọba ní wàlá tá sábà náà lẹ́ Suratu Ali Imran 169 lọ́wọ́ tafsiri ẹ̀ ọlọ́run ni ẹ má pè wọ́n lókù wàlá tá sábà náà lẹ́ sínú kutilu fi sabilillahi amwata anybody tó bá pa sójú ọ̀nà ẹ̀mí ọlọ́run ọba amwata tí wọ́n pa sójú ọ̀nà ẹ̀mí ọlọ́run fi sabilillahi amwata bal ahyahu inda rabbihim yurzaquna ọlọ́run bá ní pé kò kú o alààyè ní bẹ́ẹ̀ ìṣẹ́ ti wò pé àti gbé sísà rẹ̀ ó ti lọ ó ti kú yẹn ọlọ́run ní ààyè ló wà lọ́dọ̀ èmi ọlọ́run ó ń jẹun bẹ́ẹ̀ náà ṣe ń jẹun láyé ó ń mu bẹ́ẹ̀ ṣe ń mu láyé ó ń ṣe gbogbo nǹkan dáradára tẹ́yìn náà ṣe láyé so ẹ jẹ́ ká wà very careful ẹ jẹ́ ká jìnnà sí àwọn ọ̀rọ̀ ìsọkúsọ ẹ ti gbé àwọn pípù wọ̀nyí most of bọ́dẹ̀ ti sọ pé irọ́ tí wọ́n ń pa máwọn àjẹ́ àtàwọn oṣó ti pọ̀jù àtàwọn àlìjànú ti pọ̀jù òun ló bí ìbẹ̀rù mo wá sọ fún ẹ má gbàgbé o dìmọ́ bó ṣe ń bẹ̀rù àlìjànú dìmọ́ bó ṣe ń bẹ̀rù oṣó dìmọ́ bó ṣe ń bẹ̀rù àjẹ́ dìmọ́ yẹn ni torí wọ́n ń wù ẹ́ dìmọ́ yẹn ni wọ́n ṣe ń wò pé àti rí kọ́sítọ́mù àṣewèrè ń bẹ̀rù wa dìmọ́ yẹn ni wọ́n ṣe ń come closer sí ẹ dìmọ́ yẹn ni wọ́n ṣe ní access sí gbogbo nǹkan tí ó ń ṣe ọlọ́run wọlá nàbí Muhammad kó wọlá títóbi ọlọ́run kó gbàdúrà wa o ayékárí bá ti ṣe pé ká rọrọ gbogbo gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní dààmú o àlùjọ̀nú rí ni o àlùjọ̀nú rí bẹ̀tẹ̀ àwọn náà ń bẹ̀rù ọlọ́run wọ́n ti ń bẹ̀rù nísìn wọ́n dẹ̀ ń complain tí wọ́n complain ẹ̀ mo sọ fún ẹ pé ọ̀rọ̀ ọ̀sẹ̀ kan sísìn ni o tá a sọ bá àlùjọ̀nú pé fi láìfò èèyàn sílẹ̀ tó ń sọ fún wa pé onídìí kó sọ pé kí n fi láìfò èèyàn sílẹ̀ o ó máa pa mí ni o because ẹ jẹ́ ká ró oúnjẹ jẹ mọ́ ẹ jẹ́ káwọn èèyàn follow wa mọ́ òru tàṣetán ní bá ti ní ká wá deliver iṣẹ́ ta ṣe léde kí n rí ọ̀rọ̀ sọ mọ́ bíi ti tẹ́lẹ̀ alhamdulillah àwọn èèyàn ń change díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká wà very careful ẹ ti understand so tó ẹ pé wọ́ọ̀dù wọn fún àwọn náà ti ń dààmú ẹ understand so kọ́lọ̀ wọn lánàá bí nàá kó gbàdúrà wa o ààrẹ bá ti ṣe ọ̀rọ̀ ẹ̀yìn àbòsí kéèta kéèrò kéèsàn ká máa fèrún ráre ká máa kí ká máa lọ jímọ̀ ká máa lè ṣe ìtọrẹ àánú gbogbo àwọn nǹkan wọ̀nyí amọ̀lùsọ́ọ̀lì àwọn iṣẹ́ dáadáa nínú ẹ̀sìn ẹ jẹ́ ká máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ń count gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ló ń show protection so kọ́lọ̀ fi rọ̀ wá lọ́rùn ọlọ́run wọlé ní mọ̀ọ́mọ̀ ogun ọ̀tá ò ní borí wa o a máa rí jẹ a máa rí mu a máa rí ná a máa rí lò àpadà sí aburú ó kéré tó bí ọlọ́run ní ìsọ̀dánwò fẹ́ nìkankan wa gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò wá náà látàárọ̀ ọlọ́run ọba ló lówó lọ́dọ̀ òun ló ní dátà ọlọ́run máa fi dátà rọ̀ wá lọ́rùn ọlá ọjọ́ ìnáwó lásìkò yìí ọlá sọ́mọ méjèèje ọlálẹ̀ méjèèje gbogbo òkú mùsùlùmí pátápátá ọlọ́run bàbá akẹwọn bisimilayi kúrò aláwọ̀ fún fọdé látò sheik alimamu alimusoyeri ọ̀nà ogun bisimilayi rahman rahim kúrò aláwọ̀ ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi kúrò aláwọ̀ fún fọdé látò sheik muhammad bashir ọlọ́run dáre àti bẹ́ẹ̀ kúrò aláwọ̀ bisimilayi kúrò aláwọ̀ fún fọdé látò sheik alkhalifa akomarudin ọlọ́rẹ̀wájú ọlọ́run dáre bisimilayi rahman rahim títí wọn náà kárí títí wọn náà kó fi kárí gbogbo òkú múmi ní pátápátá àtàwọn àfáwà náà tó ti wà lọ́dọ̀ ọlọ́run bisimilayi rahman rahim kúrò Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi ìzájà fún gbogbo àwọn tó ń wò wá tàwátàwà ń bínú àtàtà ń bẹ ní South Africa àránṣẹ́ ọlọ́run kó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa bisimilayi rahman rahim ìzájà nasrullahi wal fatih wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan فسبح بحمد ربك واستغفره انه كان توابا اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين